ẹ̀lú ló láró ẹ̀tù ló nìbọn kété ló lomi ìtàn Yorùbá tó kún kẹ́kẹ́ fún ìwádìí ìjìnlẹ̀. Káforí jágbó káforí jẹ̀gàn ló sọ ẹ́ dolùkọ́ àgbà kárí ayé. Káforí jágbó káforí jẹ̀gàn ló sọ ẹ́ dolùkọ́ àgbà kárí ayé. Ìgbà tó tó bá òun ló ń jẹ baálẹ̀ agbọ́n mi. Kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ló ń jẹ baálẹ̀ odò. Olùkọ́ àgbà Aare Òpìtàn ilẹ̀ Ìbàdàn ní tilé tó kọ́ òkú iṣẹ́. Aare Òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá máa jíṣẹ́ rẹ̀ lọ kíní kan ò ní ṣe ẹ́. Ààrẹ Laji Abbas ó tún kú oríire àmì ẹ̀yẹ àgbáyé oníràwọ̀ 5 tí a tó fi fún ẹ. Òǹpìtàn àgbáyé Ọlọ́run ló rán ẹ olùkọ́ máa jíṣẹ́ rẹ̀ lọ. Bàbá ṣe ní lóore ọpẹ́ làádùn àwọn èjìká tí ò jáṣọ ó jábọ́. The notable and top distinguished historian of the 21st century, the International Chartered World Learned Society headquarters tó ń bẹ nílùú Amẹ́ríkà, gbogbo yín la kí. Òǹpìtàn àgbáyé gbogbo ọmọ Yorùbá ó kú oríire. Oyè ìlú oyè àgbáyé lóyè tó jẹ. Ìtànjà fìtàn só ó kú oríire. Gbogbo ayé ló ti gbà pé ìtàn wúwo jù rin lọ. Bàbá ojú tó lé ìtàn dọ́là ó yá wa tó fi yé wa. Ìtàn yàtọ̀ sí àlọ́ o. Àóyè ìtàn yàtọ̀ sáròsọ o. Òdodo ọ̀rọ̀ ni àràǹdà ẹ̀kún tí ò bá jọ ní. Nẹ́tíwọ̀kì yẹn ò fi bẹ́ẹ̀ ṣe ẹ gbà wá bẹ́ẹ̀ bàbá ṣe rí ní òní ojú òpó òun fi bẹ́ẹ̀ tọ̀ ẹ gbà wá bẹ́ẹ̀ ojú òpó ń bá ṣe dáadáa tí ò bá dẹ̀ ti tọ́ dáadáa ẹ gbà wá bí a bá ṣe rí bẹ́ẹ̀ ní alẹ́ yìí. Mo tún kí wa, mo kí ọmọdé wa, mo kí àgbà wa, mo kí ọkùnrin wa, mo kí obìnrin wa, mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá, pàápàá ẹ̀yin tó ṣe wípé ìtàn Yorùbá àfihàn Aare Òpìtàn náà ni a fi ìtàn àti àṣà rán. Èmi náà kọ Ọlọ́run ọba ni. Mo kí wa bí a ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò wa ètò yín ètò ìtàn Yorùbá. Ẹ máa bá wa tẹ love, ẹ máa bá wa tẹ like, dàbí bá a ṣe ń wọlé náà wọ́n ti ń flag wa. Ẹ máa bá wa tẹ love, ẹ máa bá wa tẹ like, ṣe gan ni. Àkọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tó ṣe wípé tọkàntọkàn ni ẹ fi ń tẹ̀lé wa lọ. Bí mo ṣe máa sọ fún wa, ilé ẹ̀kọ́ ni ìtàn Yorùbá. Ẹ má búyan o, ẹ má kọ́mẹ́ǹtì tó lè mú ìbú wá. Èmi kò sáyè yún bí ẹja máa kọ́ ẹ̀kọ́, ẹja máa kọ́ ọgbọ́n. Kódà bí wọ́n bá ń tọ́ wa níjà, ẹ jẹ́ káwọ́ lo ọ̀nà ẹ̀kọ́, ẹ jẹ́ ká lo ọ̀nà àlàáfíà, ẹ jẹ́ ká jóyè wọ́n yí pé àtìlérè jáde. Torí pé Yorùbá là wá, ìjẹ́ Yorùbá tiwa sì ni ló jẹ́ kórí wa ó pé. La fi mọ ọ̀tún yàtọ̀ sí òsì. Bẹ́ẹ̀ bá ti jọ́ mọ Yorùbá, yóò mọ ọ̀tún yàtọ̀ sí òsì, yóò sì mọ tó tọ́ yàtọ̀ sí tí kò tọ́, yóò mọ tó dá yàtọ̀ sí tí kò dá. Ẹ̀yin tá a fi ń jẹ́ Yorùbá náà nù, tá a fi ń jẹ́ ọmọ aládé. Tí a bá gbàgbé, mo ṣàlàyé nípa ọ̀rọ̀ tí Mufti Ìwó sọ nípa àwọn ìtàn àti ìmọ̀ kó àwọn baba ńlá wa mẹ́rẹ̀ àti àṣà wa àti ìtàn wa, léyìí tó ṣe wípé ẹ̀sìn Islam gan ó takò. Ẹ̀sìn Islam takò torí pé Ọlọ́run rá wa ní Yorùbá kó tó dá wa ní Yorùbá. Ọlọ́run ló sì fún àwọn bàbá wa ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ àti làákàyè. Ọlọ́run ló fún wọn tó sì fún wọn ní ìmọ̀ wọn. Ọlọ́run náà ló sì fi wọ́n sí orílẹ̀ ibi tó fi wọ́n sí. Ìyẹn lọ bẹ́ẹ̀, mo wá rí fídíò. Ẹ fẹ́ ká wo fídíò yìí, ṣe mọ̀ pé tí nǹkan bá bá àyàn, ọ̀rọ̀ a máa dùn ní jùlọ ilé lọ. Ẹ rí wípé Mufti Ìwó ti gbà, ṣùgbọ́n ṣe mọ̀ yé pé ìyẹn ó sì tó máa jarun pa. Ẹ fẹ́ ká gbọ́.
ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tó lálàyé ń bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ ká gbọ́ ní tí mufti Ìwó tó ń sọ lórí múmbàrí nù lórí múmbàrí nù ẹjẹ́ àgbọn tí mufti Ìwó bẹ́ẹ̀ bá wa sọ lórí múmbàrí. ẹ gbọ́ lórí péèjì wa lórí sọ́yẹ kí Nàìjíríà dá sí ìjàgbá tí ń ṣẹlẹ̀ ní Nàìjíríà bóòlù sì yẹ ká dá sí kílẹ̀ etí ìwò ló yẹ ká fa ìjọba wa kọ́mọ kó wa sí wàhálà òjijì àbí kọ́mọ fi wàhálà kó wàhálà wa gbàdàgbò mẹ́jọ láàárọ̀ ọ̀la ẹ máa wò lórí péèjì wa kẹ́ni tó bá sì wò ó kọjá tí ò wò ó gbọ́ torógun ṣe ń jà káàkiri lágbàáyé mi ò rí wẹ́ẹ̀gùn tó kó a jẹ pé irú Nàìjíríà yìí ní àwọn bá dá sí ẹ̀rá kan sógun òsínú ilé tẹ́lẹ̀ ẹ bá fi irú wá jẹ lórí ECOWAS káṣí nọ́mà ẹnu tágbára abáni ká ní káṣíkiri káṣí inú ilé òṣèlú èyí wọn akọ́lá fẹ́ sọ ètò ń jà rìnrìn lọ́wọ́lọ́wọ́. ẹ jẹ́ ọkọ̀ dà ń bẹ̀rù gan-an ẹ rí i pé àyàbánu ìtafẹ́ ibi tá a fẹ́ mọ̀rọ̀ sọ ṣùgbọ́n torí pé àìmọ̀ tí ń lọ náà ní da mufti Ìwó láàmú àìmọ̀ tí ń lọ nípa ọ̀rọ̀ tí Niger àwọn ológun ti tẹ̀ gbàjọba aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní ààrẹ àwọn ECOWAS wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní ṣàṣàn wọ́n múra pé tí wọ́n bá ti gbọ́ àwọn ògbógun lọ bẹ̀ ní pé sẹ́yìn ọlọ́kan Tinubu èyí tí ìwò fídíò wọn láwọn bóyá wọ́n ti ṣe lónìí ṣùgbọ́n téèyàn ọba mọ nǹkan Kikere Imo Alaimokan tí mo fi pè ètò ibẹ̀ nu Nàìjíríà ọ̀dà sí ọkàn wá kódà á bá wọn jà èmi wà lára àwọn tó sọ̀pọ̀tì Tinubu á bá wọn jà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọmọ tí ń lọ láyé gbogbo orílẹ̀-èdè tí ọba lámìlaka láyé ètò ọrọ̀ ajé wọn gbọ́dọ̀ mú lọ́kùnkúndùn mufti Ìwó má dá sí tó mọ̀ ò ní mọ̀ Russia ń bá Ukraine jà Russia ló ń supply àwọn Europe bẹ́ẹ̀ ṣe tóun oní supply wọn ní gas nígbà wàhálà yìí dé ọkọ̀ tàfẹ́fẹ́ gas nígbà yá wọn bẹ̀bẹ̀ wọn tó ń dọ́gbọ́n sí i èèyàn ń bá yín jagun ẹsẹ̀ tó ń jọ ń tajà fúnra yín àpò òde ráyè dojúkọrọ tààràtààrà wọn wá sí Nàìjíríà láyé Muhammadu Buhari Nàìjíríà gbà wá o a nílò gáàsì kò sí táwa fi ń ṣe èyí kan ń ṣòfò dànù ni wọ́n wá gbé $30 billion sílẹ̀ wọ́n wá fẹ́ ṣe ọ̀pá afẹ́fẹ́ gáàsì tí ó lọ láti Nàìjíríà gáàsì ní kò nílò pé ẹsẹ̀ ń fọ́ kínní kan ìpìlẹ̀ ń wẹ̀sì lọ́dọ̀ tiwa ni kò yẹ ṣe pé kínní ó ń ṣòfò lójoojúmọ́ wọ́n wá fẹ́ afẹ́fẹ́ gáàsì láti Nàìjíríà yóò wá lọ dé Morocco yóò lọ sí Europe Niger ni ó sì gbà kọjá Russia sì ti mọ̀ pé tí Nàìjíríà bá fi lè bẹ̀rẹ̀ sí ní ta afẹ́fẹ́ gáàsì fún Europe owó dé ọlá dé iyì dé gbogbo alẹ́ là ń pariwo pé dọ́là ń bàjẹ́ náírà ń bàjẹ́ dọ́là ń da náírà wọ́n bá da orogún òwò ti wá dé láàrin àwọn àti Russia nu Russia ọ̀fẹ́ kélé yìí ó ṣeéṣe ló fi ní kólógun ọgbàjọba Mali Burkina Faso ẹ lọ wo gbọ́ ọ̀nà tí Nàìjíríà bá tún lè láwọn ilé gbà àwọn ológun Russia ti pọ́ǹpù owó fólógun wọ́n ti gbàjọba now wọ́n ti ń bẹ̀rẹ̀ project yìí ti ń lọ so $30 billion tẹ́ fẹ́ fi ṣiṣẹ́ yìí yóò ṣòfò iye ìjọ́pù tí ó kírètì yóò ṣòfò bí èèyàn bá mọ nǹkan tó bá yá tí DSS bá gbẹ́lòmíì àwọn àmọ́ ní kí wọ́n gbé fúngbà tí bá ń sọ tí ọmọ tí sì ń sọ rádaràdá lẹ́nu. afẹ́fẹ́ gáàsì kí Nàìjíríà supply Europe ní gáàsì ló lè pè wá Nàìjíríà ọ̀dà ọ̀rọ̀ pé ayọ̀ sọ́sídì kúrò nínú epo níìsín ẹ wo iye orílẹ̀-èdè tó affect bí Nàìjíríà ṣe rí nu tẹ́ fi ń pè wá ní giant of Africa nìyẹn ológun ti wá gbàjọba Russia sì ti fún wọn lówó wọ́n jẹ gbèsè tán láwọn jẹ $20 billion Russia ló ń forí ẹ̀jẹ̀ wọn afẹ́ ọ̀pá epo gáàsì kò ní lè lọ ìdínà táwọn ECOWAS gbogbo àwọn tó fẹ́ orílẹ̀-èdè tẹ́ dókòwò ń bẹ̀ tẹ́ fi dìde
kì í ṣe pórí Tinubu kú nígbà Tinubu ń bẹ lẹ́kọ̀ọ́ sógun ogun lọ́jà lẹ́kọ̀ọ́ tó fi tó Èkó ṣe bí tó fẹ́ ṣe náà ní kọ́rọ̀ ajé ó bú gbọ́nrún àwọn tí wọn ò bá mọ̀ kankan nípa ọ̀rọ̀ ìlú wọ́n mọ̀ dá sí i nígbà wọn ò mọ̀ kankan nípa ọ̀rọ̀ ìlú wọ́n mọ̀ dá sí i ìyìn tí wọ́n ń wá nù ọ̀rọ̀ ọ̀pá epo tá a ti bẹ̀rẹ̀ tí ó sì fi lè dé mọ iye owó tá a ti ná lé Níjẹ̀ lórí ọ̀rọ̀ kí tírèènì ọ lọ sílùú wọn rìfáínárì tó tóbi jù tó ń bẹ ní Níjẹ̀ kì í sáwọn ọmọ Nàìjíríà ló kọ́ bẹ́ẹ̀ ibi tá a bá lókòwò tá a náwó sí agbọ́dọ̀ lẹ́nu ń bẹ kí ló mọ Amẹ́ríkà so great thinking and plan ibi kákan máa lanu ká máa sọ̀rọ̀ ìyá ọkọ lọ ṣèwádìí gbogbo báwọn yẹn ṣe ń pè mí bàbá ààrẹ ọmọ ààrẹ ní tí ẹ sáà ṣe sùúrù orí ààrẹ wa ò kú tí a bá fi lè sọ̀sídìí láti ṣe ọ̀pá epo yẹn lọ tá a sì ti parí ẹ̀ pírẹsidẹ́ǹtì tẹ́sí yọ kúrò lábátọwọ́ bọ̀ ìwé àdéhùn tá a sì lè fi parí ẹ̀ ẹ wá wo bọ́rọ̀ ajé Nàìjíríà ó ṣe dá Níjẹ̀ iná ọjà ń bẹ o orílẹ̀-èdè Níjẹ̀ yìí ọjà ń bẹ o gbogbo àwọn orílẹ̀-èdè tó bá gbà náà ni ó jẹ́ ń bẹ o ṣé ọ̀pẹ epo ti Russia ni ó gbàbẹ̀ yẹn kí ló dé tó ṣe pé Russia lòun fi orí gbèsè $20 billion wọn jì wọ́n tó tún lòun ó tó fún wọn ní military support ó yẹ kẹ́ ẹ rorí náà èèyàn ọ̀rọ̀ díẹ̀ ní nípa èèyàn olókòwò làwa Nàìjíríà àwa fẹ́ ṣòwò a sì gbọ́dọ̀ jèrè a ní afẹ́fẹ́ gáàsì tí ń ṣòfò àwọn kan sì ń bẹ tó ṣe pé àwọn ọmọ wa ń bẹ lọ́dọ̀ wọn òtútù ní òkè jáde o wọ́n sì nílò gáàsì tí wọ́n fi mọ ìtì ilé wọ́n nílò gáàsì tí wọ́n mọ lò fún ọkọ wọn àti fún iléeṣẹ́ tẹ bá wò nísìnyí lásìkò tí epo wọ́n gáàsì ò wọ́n torí pé gbogbo wàhálà láti ṣe gáàsì kò pọ̀ tó te po lásìkò tá a rò pé kí gáàsì ó wọ́n ó tún ń já wálẹ̀ a ti ra gáàsì wa lọ ní kejì a ti rà lọ níbi 900 1000 ìsìn báyìí bí 650 600 ní tó já wálẹ̀ ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ wa ní ìsìn àwọn jẹnẹrétọ̀ wa ti ń kọ̀ fàtẹ̀ sí tó ń lo gáàsì àwọn mọ́tò wọ́n ti ń kọ̀ fàtẹ̀ àwọn mọ́tò míì sí tó ń lo gáàsì kì í ṣe pórí wá kú Nàìjíríà ní téèyàn ọba méèyàn gbọ́dọ̀ dá sí i mo sọ pé àní ẹjọ́ kò ti wá sí yín jẹ́ẹ́jẹ́ ẹyẹ ìjà wa gbọ́ ọ̀rọ̀ tí wọ́n fẹ́ bá wa sọ gangan. wọ́n gbèsè wa nù yípe Yorùbá ni ẹ o ẹ sọ fún wọn àwọn tán náà ń sọ̀tàn àtàtà láwọn ń pariwo àṣà àṣà wa ìtàn wa ẹ sọ fún wọn pé àwọn ò takàṣà àtakùtàn. ẹ bá mi pàtẹ́wọ́ fún Mufti Ìwó Mufti Ìwó sọ pé òun ọ̀tako ìtàn òun ọ̀tako àṣà ẹ pàtẹ́wọ́ fún Mufti Ìwó àmọ́ ẹ tako ìtàn ẹ tako àṣà ẹ ti sọ tẹ́lẹ̀ gbogbo àwọn fídíò yìí ó wà ṣùgbọ́n tó já máa gbọ́rọ̀ lọ. ṣùgbọ́n ètò ọba dánú àṣà gbogbo àṣà ò lè wà muqaddas gbogbo àṣà ò lè dá abẹ́rẹ́ abẹ́kọ̀ bẹ́ẹ̀ni gbogbo ìtàn wa kọ́ ló sì dá ìtàn wa dá ètò ọba dá ń bẹ̀ láàbùsì yàrá ètò ọba dá apàtì wọ́n ti wá ní wọ́n máa tẹnu mọ́ ká máa gbé àṣà sí yín lẹ́mìí àti ìtàn ká máa rán yín létí ìtàn yín àmọ́ tó bá yẹ pé mùsùlùmí ni ọ́ tó bá fẹ́ wo àṣà tó bá fẹ́ wo ìtàn tó o sì wà gáídẹ̀ kápọ́ lọ́hùn ó ti fọwọ́ ba ẹ̀mí ẹ̀ ó ti gbà fọ́ lọ́hùn ọmọ ọlọ́hùn ọmọ ànábì yàtọ̀ sí àwa tá a ti mọ̀ ká lọ béèrè òun náà àwọn àṣà yẹn tẹ́ bá gbé wá inú àwọn àpá yẹn tẹ́ máa ń sọ ó fara pé tó bá tí ọkọ lẹ̀ ṣe tí ò ní mú ọkọ lọ́lọ́run ètò àti kọlù ẹ̀pá ti sìgbè tán àṣà wa lẹ̀ Yorùbá táwọn tó mú wá wọn náà ní ká máa kọlà abẹ́ ẹ̀kọ́ ni ta ló fẹ́ kọlà mọ́ ní ìsìn
kálukú ti drop ẹ̀ ẹni tí làmẹ́rẹ́gbẹ́ ẹ̀gán ó dùn ẹlòmíì ó dùn wọn sàárì ni ẹni tí yóò bá dà ní ẹ̀kẹ́ inú ẹ̀ ń dùn gan ọlọ́mọ ṣé ó tún òrónú ilà kíkọ́ pẹ̀lú mi ilà àṣà wa ni àmọ́ kò sí orí pìtì mọ̀ látọ̀kọ́ ni bó ti jẹ́ pé mẹ́nu àṣà àṣọ pé àìṣe Yorùbá ṣe Yorùbá Oòduà gbogbo wọn ṣé wọ́n ṣe yẹn ni wọ́n jẹ́ bí ànábì Ọlọ́run àbẹ́jẹ́ bí màláíkà àbẹ́jẹ́ bí Ọlọ́run èyí tó bá ṣe lọ tí ọ̀dá àgbàgbé ẹ̀ ìtọ́wádà mú bẹ́ẹ̀ ìtàn wa èyí ọ̀dá mẹ́mẹ́. ìtàn wa èyí ọ̀dá ó sì kéde ọ̀mẹ́mẹ́ ètò sì dá mẹ́mẹ́ ètò wa dá àfidùnú ọ̀rọ̀ fẹ́ràn rẹ̀ tí ọ̀dá àmọ̀ pé ọ̀dá àwa nítorí pé a fẹ́ gbé àwọn bàbá wa kan lárugẹ àwọn ẹgbẹ́ àṣà wa kan lárugẹ káwọn máa bàbá kúgbà wọ́n á máa pè àwa sí ìranù tó náà ti tọ́ wa sí tó ti tọ́ wa sọ́nà rẹ̀ ó ṣe ni wọ́n lọ kọ́ lọ́la kí wọ́n máa kọ́ ní ìyà àbí kọ́ lọ́ mú ọba àwọn ẹ̀dọ́ wá ti bí ilé ayé rẹ̀ wọ́n fà lásì wọn. ọ̀rọ̀ ọ̀la tí mufti wo ń tẹnu mọ́ ọdún wo lọ̀rọ̀ ọ̀la ní èsè ti gbogbogbò nílẹ̀ Yorùbá ìtàn àti iṣẹ́ ìwádìí gbogbo kọ́ńtínẹ́ẹ̀tì ayé ni wọ́n ti ń kọlà tí èdè Asia kò síbi tí wọ́n ti ń kọlà tọ́rọ̀ ọ̀la ọ̀bá sí ànábì ò ní takò àdìsí ò ní wáyé lórí ọ̀rọ̀ ọ̀la kò sí gbogbo kọ́ńtínẹ́ẹ̀tì ayé pátá tí wọ́n ti kọlà ń jọ bó ṣe wá jẹ́ pé gbogbo kọ́ńtínẹ́ẹ̀tì ayé ni wọ́n ti ń kọlà ìsìláàmù kọ́ ló sọ pé kí wọ́n má kọlà mọ́ lọ́dọ̀ tiwa àwọn Ilé Ifẹ̀ apá kan wọ́n ń kọlà apá kan wọ́n ń kọlà tó gbé bí bójú mi ṣe rí lójú wọn ṣe rí látẹgbẹ̀rún ọdún kan sẹ́yìn ni ìdí inú tó gbé dòní tẹ bá wọn gba àwọn ìlú mi ilẹ̀ Yorùbá tẹ bá sì ráwọn àwọn èèyàn tó ń kọlà lè rẹ́lì kankan tó jẹ́ ojúlówó ọmọ Ilé Ifẹ̀ tẹ́ wàá bálà lójú rẹ̀ torí pé àṣà ìlà kíkọ ti parẹ́ ti pẹ́ lọ́dọ̀ wọn kí Islam tó dé àwọn òyìnbó gan bá wọn lórí ìlà kíkọ so kí ni mufti ń wí yìí àti Kikere Imo Alaimokan ìdí èèyàn bá mọ̀ láti máa jò ní àwọn ẹni pé láti máa gbé ọ̀rọ̀ lórí nǹkan ẹyọ kan láì ní ṣe ìwádìí lọ sí Ilé Ifẹ̀ lọ ṣèwádìí ọdún kẹlò inú mi kú dùn kábíyèsí Olúwo tilẹ̀ wo Tẹ̀lú Adékọ́lá Tẹ̀lú bàbá wọn ọmọ ọba Lúwo Gbàgídà ní kọ́kọ́lá náà ètò wá tẹ̀wó ọ̀kọ́lá àbí ìsìláàmù ló gbé wá sí Ìwó kò gbé ìsìláàmù wá nígbà tí ń lọ káàkiri tí wọ́n gbé adé fún pé ibi tó bá ti rí nǹkan tó ń fọ̀n bí èèyàn ní kó tó dúró ìlà fi pé ibi tó kọ́kọ́ dé sí ní adún bí ẹyẹ a sì tún máa ń pe agbègbè bẹ̀ ní Igbó Oríta kí ni tá à ń sọ àṣàlà kíkọ́ ń bẹ àwọn míì sì kọ́ ó sì nídìí torí àwọn tó gbọ́dọ̀ fi gbogbo ẹnu sọ̀rọ̀ torí àwọn èèyàn tí a mọ̀ pé wọ́n ń gbọ́ tàn wa a sì ẹ̀dúpẹ́ tẹ́ ní tàn wa kọ̀ǹfàmù ni béèyàn bá sì fẹ́ sọ̀rọ̀ alẹ́ mi sẹ́ àmì Aare òpìtàn nínú àwọn ọba tó gbà pé òpìtàn ni mí ni Olúwo jẹ́ Olúwo nínú àwọn ọba tó gbà pé ṣé Laji Abbas òpìtàn ni lolúwo jẹ́ tó bá sì dé ààfin Ìwó lónìí èyí lè sọ ẹni tí wọ́n ẹ̀sẹ̀ gbé dé ààfin Ìwó kọ̀ọ̀kan lọ sáàfin Ìwó ni pé sọ ọmọ ẹ̀ tẹ́ pé Laji Abbas wọ́n sọ fọ́pọ́ ọmọ bàbá wa Olúwo ni àmọ́ yìí ò ní ká ròdòdó ọ̀rọ̀ ká mọ́ sọ ṣébi mo bá dé láyé kò ní ká ròdòdó ọ̀rọ̀ ká mọ́ sọ àwa máa bá tẹ̀wọ̀n já mọ́ bàṣà wa jẹ lórí kíni Ọlọ́run fáwọn Lárúbáwá lásà àti wọn Ọlọ́run fáwa náà lásà àti wa àṣà àti wa ń bẹ àṣà dáadáa ń bẹ mo wọ aṣọ káṣọ yẹmí ká ṣiṣẹ́ ọ̀nà sásọ àṣà wa ń bẹ àwọn èyí tí ò dáa púpọ̀ nú ẹ̀ ni ó ti ń dùnù nínú àṣà tí ò dáa tó wọlé lójijì tí ò sí nínú àṣà àpilẹ̀ ìní kí àrẹ̀mọ ọmọ bá ọ Aláàfin kú Aláàfin Àtìbá parẹ́
torá àti jẹ Aláàfin 17 mo ti sọ́rí kó tó di pé àsákáyà rẹ̀ mọ́mọ́ bá láàfin kú tó wọlé kálàfin àtìbó tó parẹ́. Ká máa ṣe àwọn èèyàn pẹ̀lú àwọn ọba abánú àṣà wa àparẹ́. Àwọn Lárúbáwá náà máa ń ṣe ọmọbìnrin tiẹ̀ náà lóòyẹ̀ kánẹ́bí ò tó dé. Wọ́n máa ń ṣe àwọn ọmọbìnrin wọn lóòyẹ̀. Tẹ́ bá sì lọ káàkiri gbogbo ilẹ̀ Lárúbáwá lónìí sí gbogbo àwọn àṣà wọn ń bẹ lọ́jọ́ tiwa ló bá tiwa mu. Abẹ̀rẹ̀ dọ́bà nílọrin ẹ bá bèrè pé ṣé dọ́bà papọ̀ mọ́ Islam? Dọ́bà tá à ń ṣe nílọrin sọ papọ̀ mọ́ Islam? Ṣèbí mùsùlùmí ni ẹ̀mí àìlọrin, ṣùgbọ́n àlebo ẹnu àtẹ́lù torí pé tí ó kó gbogbo Ìlọrin àti gbogbo mùsùlùmí àtàlejò àtẹ́tónífẹ́ Ìlọrin tí ó kó wọn jọnu bí ojúde ọba ṣe ń kó wa jọ náà níjẹ̀bú tó gbé kálukú ọ̀dẹ̀ wà wọ́n pìrìsẹ́ǹtì kọ́tsọ̀ wọn, kò sí láì fi ń bí èyí o. Ìjọba fi lè mọ̀ mú yírí láì fi pé dọ́bà tá a bẹ̀rẹ̀ nílọrin o táwa kan o àwa tá a jẹ́ mùsùlùmí tá a bẹnu àtẹ́lù táwọn ẹlẹ́sìn ìbílẹ̀ wọn ò sì bá wa gbẹ́nu sí pé kílẹ̀ yìí náà ń ṣe, àwa náà fi wọ́n lẹ̀ jẹ́jẹ́ lákúndín ní kún wọn lè dín tá bá fẹ́ ṣe wáàsí fún wọn á ṣe wáàsí fún wọn. Ẹ wá ṣe mọ̀lẹ́ ẹ wá ṣe Islam, ẹ bá sì láwọn ò ṣe ìjà fi wọ́n lẹ̀. Àwa máa fi àbá kékeré gba ní ńlá. Àwa la lẹ́kọ̀ọ́ àwọn láwọn ò lẹ́kọ̀ọ́, àwọn táwa ní ọ̀lẹ́kọ̀ọ́ wọ́n wá gbọ́n jù wá lọ, wọ́n wá ń fi ẹ̀kọ́ hàn jù wá lọ. Ṣé tí Islam kọ́ wa nìyẹn? Ṣé tí ń jẹ́ ìjẹ́ Yorùbá ìjọmọlúàbí ṣe ń tọ́kọ́ wa nìyẹn? Ẹ sì lè rí èèyàn tó wá láti ilé àáfàá ní tààràtààrà tó ṣe gbọ́ ọmọ àáfàá ní ìpìlẹ̀ ní kọ́ máa sọ̀rọ̀ dandan kọ́ máa búyàn kọ́ máa ṣépè kọ́ máa wá wàhálà lójoojúmọ́. Yóò ronú ara rẹ̀ yí pé sókò táwọn bàbá yìí ti bíldì mi ni màá wá bàjẹ́. Yóò ronú ara rẹ̀ débẹ̀. Bẹ̀kákẹ́ wàá jí káwá máa wá mo sáfẹ́ ju ọ̀rọ̀ kan ta mo fẹ́ ká yóò rí mi mo fẹ́ ká yóò mọ̀ mi. Àìmọye àwọn àáfàá tó ṣe wípé kódà ẹlòmíì ò gbó kọ wọn rí. Ọlọ́sìn ti fún wọn ní tíkẹ́ẹ̀tì àlìjẹ́nà táwọn gan dunnú pé ṣé lórí ilé táwọn bá kúlé lórí yìí àlìjẹ́nà ni. Nígbà wọn mọ̀ pé gbangba àti kọ̀rọ̀ àwọn ọdẹ alọ́dọ̀ Ọlọ́run táyé nìkan kò sì mọ̀ wọ́n. Ìbí gbogbo ariwo tá à ń pẹ̀ sí lẹ́fì wà àlìjẹ́nà ṣé dáwà lèyùn? Dáwà ní gbogbo ariwo tá à ń pa ènìyàn ń pè ní dáwà, ṣé dáwà wọn ń pè yàn nínú Islam? Ṣé tó bá gbére ẹ̀ pamọ́ páyé ọmọ rẹ̀ sóò lè gbére ẹ̀ pamọ́ fọ́lọ́run? Nígbà bàbá yẹn ní bàtà ìwé wò. Ẹ gbọ́ nǹkan. Ìpìlẹ̀ wa ṣé bàtà là máa ń wọ̀? Ṣẹ̀lẹ̀ nǹkan lé olódo ni máa yìí olódo torí onáàbù èbú olódo ni máa yìí. Oníṣẹ́ lágbà bàbá wa rí bàtà sí wọ́n wọ̀. Ṣé pìlẹ̀ àwọn bàbá wa sí bàtà wọn ń wọ̀? A ti ń lo bàtà lọ́dọ̀ wa bí more than 3,000 years. Ìlà fi ń pè ní sálúbàtà gangan ni àpèjá rẹ̀. Sálúbàtà kìí ṣe bàtà ọ̀nàrì, sálúbàtà ni. Kádé ó pẹ́ lórí fọ́ba kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀. Ìmúra àwọn eégún wa ṣé eégún fẹsẹ̀ lásán tẹ́lẹ̀? Èèwọ̀ eégún gbọ́dọ̀ fẹsẹ̀ lásán tẹ́lẹ̀. Bàbá wa ṣé Adébáyọ̀ Fálétí kọ́ni tẹ́ fi kọ́ni pé tẹ́ fi sọ ìtàn Àrẹ̀kú ọba oníjó bàtà ò jẹ́ ń rẹ́sẹ̀ jó ò máa bọ́ dànù bàtà ò jẹ́ ń rẹ́sẹ̀ jó ò máa bọ́ dà. Àrẹ̀kú gba bàtà Àrẹ̀kú gba bàtà dúdú gba bàtà tó fi wá ráyè jó eégún nù pẹ̀lú àwọn bàtà tí wọ́n ń lò. Bàtà sì ń bẹ táwọn bàbá wa máa fi gun ẹṣin wọ́n fi ẹsẹ̀ lásán gun ẹṣin bẹ́ẹ̀ kọ́ ẹṣin ó tọ̀ wọ́n bàjẹ́. Wọ́n ní bá àwọn bàbá wa rí bàtà ṣé Lárúbáwá ló wá mú bàtà wà ń bẹ àwọn òyìnbó ló mú ó tẹ̀ fẹ́ẹ́ lè sọ pé àwọn òyìnbó àti Lárúbáwá bá wọn bàbá wa ń hòhò. Bàṣọmọ bá wa òyìnbó dé bí wọ́n láwọn ọ̀bá wa ń hòhò. Kí ló dé ká máa sọ tá a mọ̀? Ìṣègbè bóyá ọ̀rọ̀ bàtà tó fẹ́ mú wọ́ ọ̀rọ̀ bàtà ti wà tipẹ́ nílẹ̀ Yorùbá. Gbà fọ́nà gba defeat ó ti ṣe mistake lórí ọ̀rọ̀ render apology fún gbogbo ọmọ Yorùbá. Wọ́n wàá tún máa dọ́gbẹ́ sí ìwọ náà ti gbà ó ti sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ ó dẹ̀ sọ pé Yorùbá ni ẹ́
ó nílò ìtàn dáa àmọ́ èyí tí ó bá dáa nínú ìtàn wa èyí tí ó bá dáa nínú àṣà wa ṣé gbogbo àṣà wa náà ni ó wá dáa lára àṣà wa bí táṣà wa dáa dé téèyàn bá kó súlẹ̀ yóò kó iye òkúta owó tí wọ́n fi tà èyí ó kó sí ṣèbí ńgbà tó làjú dé tí Islam dé tí Christianity dé náà láburú ń dé àwọn bàbá wa sì bá dáadáa láwọn bàbá wa tó jẹ́ àgbà àkọ́kọ́ àwọn àfà wọ́n bá bẹ́ẹ̀ táwọn náà sì lò ó ìbẹ́yìn nǹkan kí nǹkan tẹ́ ẹ dé tẹ́ kó gbó inú wá nù wọ́n ní àwálẹ̀ àmọ́ tá à ń sọ ṣé Islam náà là ń ṣe ojú ń gbà yẹn ti bẹ̀sẹ̀ ṣe Islam lónìí bẹ́ẹ̀ débi gbogbo ibi tí bá ń dàrú láyé bí wọ́n máa fìyà jẹ mùsùlùmí àwọn mùsùlùmí máa fìyà jẹra wọn wọ́n máa dàlúrú fúnra wọn ṣé Islam nu orí àwọn tí bàbá ti wá kú gbà wọ́n ṣe Islam ẹ dáàpọ̀ àwọn táwọn bàbá wa pa tí Islam fẹsẹ̀ nílẹ̀ nílẹ̀ Yorùbá. ìgbà àwọn bàbá yìí sábà pàdé lẹ́tà bí wọ́n ṣe gba ti kéwú láwọn àyè kan ní àgbàtà ìbò náà àmọ́ tó gbọ́ ìbò ní ìṣèjọba ní àfitúùsì abd kápára mùsùlùmí bá ń ṣèjọba àjẹmí lọ́mọ haúsá lotus ìyẹn ni pé èdè ìlú àwọn pẹ̀lú àràfi lárúbáwá tẹ́lẹ̀ bá a ṣe farama abd ẹ̀jẹ̀ ṣe tá a mú lọ́dún èkó mo ti sọ gbogbo ọ̀dẹ̀ yẹn káwọn ọmọ Yorùbá ká mú abd lọ́dún èkó káwá pè ní Yorùbá àákọ Yorùbá wa lẹ̀ àmẹ́sìn wa láìkọ́ èdè ẹ̀sìn wa láìsíkiri láìkọ́ náà àlùbá àtàṣà kó ṣe kọjá. ẹ wo fọmùlà dọ́jẹ̀ ṣé bó láàánú àmọ̀wé kọ àmọ̀wé kágbà mọ́ wá púrúfù ẹ̀ fún gbogbo òwe tá a ti kọ gbogbo ìlànà bá a ṣe ń kọ ọ̀kan pé símbọ̀ lárúbáwá arabic tẹ́ fi kọ àlùkùránì kalẹ̀ táwọn sàbí ànábì fi kọ kò sẹ́nì kankan nílẹ̀ Yorùbá tó lékè tó bá sì ló lékè á lọ dánlóòdù ẹ̀ wá fún ọ ń pa àwọn èèyàn mi ní Russia ń pa àwọn èèyàn mi ní Turkey ń pè wọ́n ní British Museum ìbọ́láwò ní mọ̀ọ́mọ́ kọ nígbà wàá gbé débẹ̀ pẹ̀lú àwọn èèyàn wàá pè é pé mọ́mọ́ jẹ́ sọ̀rọ̀ àrẹ lọ́dọ̀ Aare òpìtàn jẹ́ yọ́ sọ ọ́ dẹni yẹpẹ lójú àwọn èèyàn pàtàn Ifá tó fẹ́ máa fẹnu tàbùkù yìí wọ́n recognize it throughout the world àwọn ogbó oníwádìí ìjìnlẹ̀ gbà yìí pé ilé ẹ̀kọ́ ni ẹ̀sìn ni ní Nàìjíríà lónìí Islam and Christianity nínú gbogbo ẹ̀sìn ìbílẹ̀ ta ní tó ní láàdọ́ta Ifá ni wọ́n tó recognize ó sì gbé wọn nígbà tí sọ̀rọ̀ ẹ̀yọ́ ní nílé ẹ̀kọ́ tí mi àṣemáyé yóò tiẹ̀ mọ nǹkan kan àṣàláì mọ̀ kan ni a ní Ifá Institute lọ́yọ̀ọ́ a dẹ̀ ní Ifá University Ifá ní United States of America tó ṣe pé ọmọ bàbá wa Professor Wande Abímbọ́lá lónìí ilé ẹ̀kọ́ Ifá látàyè Ọbásanjọ́ láti ti dálẹ̀ sọ́yọ́ àwọn kéékèèké míì náà ń bẹ láwọn ìlú míì tí ò fojú hàn tó ti wọn bó bá délé Ifẹ̀ ọmọ rórí pa rẹ̀ bó bá dábẹ́kúta ọmọ rórí pa rẹ̀ Ọlọ́run ò fábòsí Islam tèmi mọ̀ nù iṣẹ́ tèmi dẹni mi ò bá ṣe ẹ̀yìn àfáà jẹ́ ṣùgbọ́n ìtawà ń ṣe ìtàn Yorùbá tí n bá ti gbọ́ orúkọ kẹ́nìkan wá ló fẹ́ wá fi ẹnu tẹ́ńbẹ́lú ìtàn Yorùbá mi ò ní gbà fún tọ̀ ẹ wá wo ibi tó ń gbé sí nìsín ṣèbó ní kò sí ní kinní kan ni òun rí dínkù ààrẹ òde òròpó òun rí dínkù ààrẹ ṣe é mọ̀ pé ọmọ àlè yẹn náà sọ yí pé bàbá mi gọ̀ ẹ ń bá láwọn ará ajọ́ ń gọ̀ ó ti bú bàbá rẹ̀ mọ́ náà kájọ ẹ já lo Islam bá a ṣe bá lọ́wọ́ àwọn bàbá wa ìgbìyànjú wo lẹ́yìn lè ṣe ẹ dá akọyẹ yẹn tẹ́tí wá sí pẹ̀ sí Islam ọ̀dọ́ tẹ́ ti bẹ̀rẹ̀ ọ̀hún o nítòsí fi yín lọ́kàn balẹ̀ pé ti gba tíkẹ́ẹ̀tì àlìjẹ́nà ń pa ayé tẹ̀ ń wá kí ló dé ṣé màá torí pé mo jẹ́ mùsùlùmí ìran mi ò gbọ́dọ̀ wá mú mi àwọn Fúlàní àwọn bòròró wọn wọ́n ń jẹ́ ẹlẹ́bọ ẹ̀rí kí Fúlàní kan mẹ́sàn wọn rí kọ́ sọ̀rọ̀ kan sí láì dá sí wọn àwa ìran yìí náà ni mo sì fi ń pe ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun
mo ń pe bàbá wọ onírìṣà, mo sì ń pe bàbá wọ olúwa àti gbogbo lọ́balọ́ba àti gbogbo ẹ̀yin èèyàn nípínlẹ̀ Ọ̀ṣun. ẹ sọ ẹ mẹ́ta àwọn eléyìí ọ̀dà nǹkan lẹ̀. á pé ìlú tíjọba wà náà káwọn DSS ó ti lọ gbélé àwọn eléyìí wò, wọ́n ti ń palẹ̀ kankan mọ́nu. kí ló dé? ẹ wá níjà sinmi àti ń bára wá gbé láyọ̀ àtàlàáfíà àtẹnìkan kò fara nira wọn, ẹ dé lọ́sàn-án gẹ̀fẹ́ da gbogbo ayé rú. ọba rí bẹ́ẹ̀ ṣùgbọ́n nítorí wípé mission parí ní ẹ wá parí ẹ̀ báyìí. ìgbà àwọn bàbá wa tí ò pẹ́ sísè tí ẹ ṣalábàpàdé ABC wọ́n yọ abidi láàrin wọn ò sì sọ wípé àròkò tá a máa ń pa tẹ́lẹ̀ ní kábàkà. àròkò sì ń bẹ, kò sí orílẹ̀-èdè sẹ́ẹ̀rí kìíní kan bẹ tí ò yá àwọn èèyàn. a ní kìíní kan tá a máa ń pè ní ẹnà ó jẹ́ méjì, ẹnà ọ̀rọ̀ ń bẹ, ẹnà àròkò ń bẹ, ẹnà àkọọ́lẹ̀ ń bẹ. gbogbo tí wọ́n kọ sí Egypt ló fi pẹ́ tó pé ó fi pẹ́ ká tó lè rí unlock torí pé ẹnà ni kóòdì ni ló fi pẹ́ ká tó lè rí unlock. lọ́dún tí gbére táwọn India ti ń jẹ́ olóòṣà tí wọ́n ti ń jẹ́ ẹlẹ́bọ, ìmọ̀ọ́mọ̀ ọkọ̀ mọ̀ọ́kà ń bẹ láàrin wọn tí wọ́n sì ti ń bá bọ̀ tá a sì rí pé tí wọ́n kọ́lẹ̀ yìí o ẹgbẹ̀rún ọdún mẹ́ta ti kọjá lórí ẹ̀ tí ò sì parẹ́ dòní. bẹ́ẹ̀ náà ló jẹ́ kí n mú àpèjúwe alifábẹ́ẹ̀tì tiwa wá. àwọ̀ ọkàn rí ni àní mọ tó túmọ̀ sí because bíi símbọ̀ ni bí àmì ni ló jẹ́ mu wá láàárọ̀ nínú apá karùn-ún. ẹ máa parọ́ tara yín jẹ́ ẹ máa ta àwọn èèyàn. àwọn òpònú kan bẹ wọ́n fẹ́ da gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn nígbà bọ́ọ̀lù bẹ́ẹ̀ gbọ́ ní á wọ́n náà máa ta ìta ètò òfowó lẹ́mọ̀. ẹlẹ́ẹ̀mọ̀ tán ìtàn Yorùbá ìtàn owó lẹ́mọ̀. bẹ́ẹ̀ni wàláì mo fọlọ́ ọba búra mo mọ ìtọ́lọ ní ìmọ̀ mo mọ ìtàn Ọlọ́run fi ìtàn Yorùbá mọ̀ mí mo mọ ìtàn, èmi gan mọ̀ pé mo mọ ìtàn, ayé gan mọ̀ pé mo mọ ìtàn, ọba gan mọ̀ pé mo mọ ìtàn. mo tún fi Ọlọ́run ọba búra ìtàn tí mo sọ tí wọ́n fi fún mi ní àmì ẹ̀yẹ nílé àfáà mi ìdí nílé àfẹ́ ẹlẹ́ anípàkátà tó ṣe gbé lára àwọn balógun ìlú Ìlọrin ni wọ́n wá pèsèǹtì ẹ̀. ìtàn tí mo sọ ní ìlú tí oyè ti wọ́n tó ṣe pé wàpò rẹ wò ní bọ́ọ̀bà joyè ní ìlú tọ́pọ̀ yẹn ti fẹ́ ń joyè nílùú Ìbàdàn tí wọ́n fi fún mi lóyè Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn. ìtàn tí mo sọ tí àjọ tó ga jù lágbàáyé gbogbo ọ̀jọ̀gbọ́n ayé ni wọ́n kó sínú àwọn ọba ní ìgbà àmì ẹ̀yẹ yìí, àwọn ọlọ́lá ní ìgbà, àwọn gómìnà ní ìgbà, àwọn ààrẹ ní ìgbà, àwọn ọ̀jọ̀gbọ́n ní ìgbà tí wọ́n fi fún èmi Ààrẹ òpìtàn náà ní àmì ẹ̀yẹ pẹ̀lú ìwé ẹ̀rí àti gold medal. Mufti Ìwó mo mọ ìtàn o, tó bá di bí ìtàn o mo mọ̀ tán o, tó bá di bí ìtàn mo mọ̀ tán o, tó bá sì pé ká ṣèwádìí mo gbìyànjú o, bí mo ṣe ń lọ sọ́tún mò ń lọ sósì. iṣẹ́ tá a ṣe títí tí ọkọ̀ gbókìtì lẹ́ẹ̀mejì lórí iṣẹ́ ìwádìí náà ni a sì tún yìí. ṣé àkùkọ tí ọkọ̀ àṣà ò ní gbé? mo mọ̀ tán o, tó bá bí wá pé ìtàn wo la mọ̀ àwọ̀ ọkọ̀ onítàn akọ́mọ onítàn rèé òbòrìbòrì dáná tàn sí jù dáná tàn sí gbó ìtàn já fìtàn só òfìtàn gbẹ́tàn ró. àbọ̀ ọ̀gbọ́n ni mo dé ló dì mọ́lẹ̀ o, mo dé ló dì mọ́lẹ̀ o, ayé ti gbọ́ tàn mí yàtọ̀, mo dé ló dì mọ́lẹ̀ o. tí n bá sọ fáwọn yẹn pé ìtàn wúwo ju rin lọ irú ẹ̀ ní tó ṣẹlẹ̀ sí Mufti. gbogbo tó wá sọ ní ìsìn tó wá ń kó jẹ yóò tún wá mọ tó ga págbọ̀n bá tó yá yóò tún bẹ̀rẹ̀ ìwà gírímọ̀ǹkà rẹ̀ torí pé ìtàn wúwo ju rin lọ. tí èèbá ṣe tó lọ fìtàn hàn àtẹ̀tọ́ bá wà very careful ìtàn lé torí pé ìwọ ìtàn tó rò pọ̀ sọ lọ àtọ́ bá pàdé ẹni tí ó bí ọ ní tó gbọ́ rí gbogbo tó ọmọ ní ọ parẹ́ mọ́ ń kùn sẹ́kọ̀ parẹ́ mọ́ ń kùn báyìí lórí múmbà nínú o lórí múmbà ní lọ́jọ́ Jímọ̀ nù Laji Abbas
Laji Abbas ọ̀dà sọ pé yẹ̀yẹ́ lè máa dún yẹn. Gbogbo ìgbà tá a bá rí ká gbogbo ìgbà tá a bá rí ká mọ̀ ẹjọ́ ẹ̀jẹ̀ àrílá ilé lórí o ẹ̀sìn má fi ṣe ọ̀pọ̀lọpọ̀ ọ̀tàn máa ń dájà alẹ́ ni o. Ọ̀ya ẹ máa wá wo nǹkan o. Adá ìbọn ni. Ẹ máa wo tó wọ́n fẹ́ sọ o. Ìgbà tẹ mú dáadáa wọ́n ní ìtàn Yorùbá ẹ̀rọ bá pọ̀ yọ dájà alẹ́ o. Kò lè dájà alẹ́ sọ àtú yọ sọ̀kan. Àwa ni wo. Ẹ máa gbọ́ o. Ta lọ́kọ́ dé o. Ṣé àwọn ìdílé ọmọ ọba tí ń jọba yìí ni àwọn kan ń gidigbo. Ó níbi tí ń bọ̀ o ṣùgbọ́n èyí ò náà lè Olúwo bàbá rẹ tó fi ọ́ joyè ilé ọlọ́ba kó o bí léèrè nítorí tí wọ́n fi ọ́ jẹ múfútì Ìwó ó yẹ kó o bí wọ́n ní pé bàbá o sẹ́yìn ilẹ̀ ìwó o àbáwọn kan lọ́wọ́ kọ́ dé wò ó sì lè má lè béèrè ìjọ́jẹ́ fi ọ́ joyè nígbà tó ọ̀mà wọ́n sì gbọ́ fẹ́ sọ láàmì ni bàtà ń ké lótú fẹ̀ àwọ̀ tó bọ́ sọ làwọn wàá sọ bọ́rọ̀ Adékọ́lá Tẹ̀lú ṣe rí àti gbogbo ibi tó dé bọ́bá bá yẹn ń bẹ̀ bí ọ̀bá yẹn ń bẹ̀ àwọ̀ sọ bí wọ́n bá sọ ní ìsìn ayọ́lá àlọ́lọ́run pa torí pé èyí ṣe òpìtàn kò sẹ́ńtọ́ recognize ẹ̀ àgbẹ̀bí kéw àfààní ọ àfààní ọ. ṣé kàn wá ṣe tú tí wọ́n bá túbọ̀ tú ìtàn ní Ìbàdàn ẹ máa gbọ́ o ọba tí bẹ́ẹ̀ lórí torí àwa nu ọdún mẹ́ta sí ìsìn ọwálé ọdún eré ọ̀nà múdú mẹ́lẹ̀ wọn. èyí sọmọ wo aláọ̀kọ́jọ́ ọ̀kọ́jọ́ bá bàdàn nù. kò sí ọmọ wo àkọ́kọ́ bàbá rẹ̀ náà ni àkọ́kọ́ èyí tó jẹ Ògúnmọ́láwá láti Fèésù Ògúnmọ́lá sọmọ wo Fèésù ní ìletò nígbà wọn tulẹ̀ fún wọn Fèésù sì ń bọ̀ láti ilẹ̀ Ìjẹ̀ṣà ìrankanu tí Kúta náà ń jẹ́ ìletò ní wòǹgbà náà. Oyèsílé tó wà pàwá di Olúgbòde Òwu ni bẹ́ẹ̀ náà sì ni Orówùsì tó wá láti Ọ̀gbàgbà gbogbo àwọn yún wọ́n wá tulẹ̀ ń bẹ̀ ni Aláàfin sì yọ̀ǹda fún wọn kí wọ́n máa bẹ lábẹ́ Olúwo torí pálá Olúwo fúnra rẹ̀ orí ilẹ̀ Aláàfin Ọ̀yọ́ ló wà. Bàbá Òpìtàn mẹ́nà sáyọ̀ àìsí o Ààrẹ Òpìtàn ló ń bá wí o mi ò ní múwèé lọ́wọ́ nítorí pé màá fèsì ọ̀rọ̀ fúnrú rẹ̀. tí wọ́n bá túbọ̀ táwọn ará Ìbàdàn bá fẹ́ẹ́ rí àtì sí ṣé kò lè rí Ìbàdàn. Ìwòdé olódó ilẹ̀ Ìwòdé olódó. ẹ máa gbọ́ ilẹ̀ Ìwòdé olódó. Ifẹ̀ la bá pààlà. sẹ́ẹ̀rí òpònú lélẹ̀ Ifẹ̀ la bá pààlà. ilẹ̀ Ìwòdé olódó. ṣùgbọ́n gbà tí ó mọ̀ tàn tí ó béèrè Ìwó kọjá odò ọba. nígbà tí Ìbàdàn àti Ìwó jọ ń fa ọ̀rọ̀ èmi láwọn ìwé kan lọ́wọ́ tó páwọn èyìnbó gangan wọn kọ gbogbo ìrìnkèrindò wọn káwá gbẹ̀yìn òtì ẹrùn mú ọmọ àkọjọ olódò ẹrùn mú ìlú ìṣẹ̀ǹbáyé tí wọ́n sì ní adé ẹrùn mú sì ju adé Olúwo lọ nẹ́rùn mú àgbà wáṣẹ̀ tẹ́ ẹ bá dé orílẹ̀ ẹrùn mú ààfin ó ní tá a fi ń dé ààfin ìṣẹ̀ǹbáyé mọ́ oníbẹ̀ ṣe ń kọ́ ńbẹ́ńbẹ́ orípa rẹ̀ ńbẹ́ńbẹ́ dòní ọ̀nà bòmíì ni. ṣé Ìwó iná ló ẹrùn mú sì ti wà ń bẹ́ẹ̀ ti pẹ́ kí Olúwo kí Ìwó tó máa jẹ́ Ìwó ṣé Ìwó lọ lẹ́rùn mú lẹ́yìn Lálùpọ̀n lèèyàn lọ sẹ́yìn mú o níbo lẹ̀wó dé ń bẹ̀ gbogbo bẹ̀ Òwu lónìí ilé ìgbà tí wọ́n fi lé Olówó Akíjọbí tí wọ́n fi lé dẹ́rùn mú ìní wọ́n fi yọ̀ǹda rẹ̀ pé kó wà ń bẹ̀ ilẹ̀ Ìwó òde bẹ̀ wọn àṣìṣe tẹ́ ń ṣe
gbogbo èyí tẹ́ bóyá èyí tẹ́ lọ ń gba ìwé ìtàn àwọn àkọọ́lẹ̀ níbi àkàkówé sí ẹ̀ ń ṣe Awó àti Ìwó gbé. Ìlú Awó ló ti wà tí pẹ́kọ́ jẹ́ ìlú ìṣẹ̀ǹbáyé ló sì lọ pàlàdé ọba Àgùn. Tẹ́yìn bá ti kúrò lọ́ba Àgùn ìlú Awó lè yọ ọkàn, èyí ó sì lọ kàn ìlú Àrà àwọn àgbèrí tó fi lọ dé Èjìgbò. Gbogbo àwọn èèyàn nígbà tí Ìwó ò tí ì jẹ́ Ìwó tí 100 ọdún mẹ́rin kọjá ká tó wá tẹ Ìwó, ìlà àwọn èèyàn àwọn ni wọ́n ránṣẹ́ sí Aláàfin tó fi tìmì sọwọ́ àgbàlẹ̀ sọwọ́ sí Ẹdẹ láti lè jẹ́ oníbòdè nígbà tí àwọn Ìjẹ̀ṣà ń já lù wọ́n. Ẹbí ẹ sọ ẹbí ṣe mí dà àwọn ọmọ kéékèèké ó pìtàn. Ìgbé tó bá mọ̀ wípé Ìwó ilẹ̀ Ìwó wá dé olódó, ilẹ̀ Ìwó òde olódó, ilẹ̀ Ìwó òde olódó. Iná ń fa wàhálà láàrin Ògbùrò, ìlú Ògbùrò ti ń bẹ́ẹ̀ kí wọ́n tó tẹ Ìwó. Ṣùgbọ́n ńgbà tí ìjà dé láàrin baba ńlá Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tòní, ń jẹ́ Ìwó nídìí ìyá ni kìí ṣe ọmọ Ìwó. Apẹ̀tọ̀ fẹ́ gbọ́nu Olúbàdàn tòní èso ọmọ Ìwó, ìdí ìyá rẹ̀ ní ti ń jẹ́ ọmọ Ìwó ní ló fi jẹ Balógun. Ẹjẹ́ tó fún lásàmẹ́ǹtì ṣe lọ wádìí níbo ni ìlú Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Àlí Balógun àkọ́kọ́ wo níbo tí nílùú rẹ̀ kìí sọmọ Ìwó, ìyá rẹ̀ la bí níwó. Nígbà ìjáde tó ń bá Ìbàdàn lógun, iná fi wá lé àwọn ọmọ rẹ̀ lọ sí Ògbùrò kí ọba Lámúyè ó tó pàṣẹ kí wọ́n lọ sọná sí Ògbùrò tòró Ògbùrò fòdù ọba. Tó bá sì mọ̀ lọ béèrè tán bẹ́ẹ̀ ṣe dá pápá lẹ̀, lọ béèrè tán bẹ́ẹ̀ ṣe dá pápá lẹ̀. Bóyá o lè rò pé bóyá ìlú kan tó ti pẹ́ rẹpẹtẹ ní pápá. Àlàwó òde olódó torí pé ẹrùn mú ni wọ́n fi fún ẹlẹ́rùn mú ládé padà torí pàdé ìṣẹ̀ǹbáyé ni. Lágùn ibi táwọn ẹ ti máa ṣe mistake, ẹ lọ sí ìlú Awó lọ́dọ̀ ọba Aláwó lọ béèrè tàwọn tó wà ní Lágùn pé ṣé wo wọn ti wá, bó wọn ṣe tán pẹ̀lú àwọn Awó. Àwọn èèyàn ló bá ní oyè tó kara Ìwó ń bọ̀ wá kara Ẹdẹ, àsìkò òwe ni o. Ìwó kọ́ wọ́n ń sọ o, oyè tó kara Awó ó ń bọ̀ wá kara Ẹdẹ. Awó ló súnmọ́ Ẹdẹ. Awó ní ìlú ìṣẹ̀ǹbáyé tó súnmọ́ Ẹdẹ. Ìwó jìnà sí Ẹdẹ. Awó ní tó súnmọ́ Ẹdẹ. Oyè tó kara Awó ó ń bọ̀ wá kara Ẹdẹ. Bó sì lọ́ọ́ lù mo fi hàn wá. Ṣùgbọ́n tó ìdí Yorùbá mẹ́sẹ̀ mọ́ tí máa súnmi ní wípé kí ni máa ń sàwọn èèyàn wà ẹ́. Ìdí Yorùbá mọ́ dá sí i. Fọ̀rọ̀ tẹ́lẹ̀. Ẹ gbájúmọ́, ẹ bá wa sọ̀rọ̀, bá ṣe ráàlì jẹ́nà, bá ṣe ráyé gbé, bá yóò ṣe dùn fún wa, bọ́ọ̀rùn ó ṣe yẹ wá, táàrí dáadáa tayé yìí, ká tó rí dáadáa tàlìkì àmọ̀. Iṣẹ́ tọ́lọ̀ ń gbélé yín lọ́wọ́ nù. Ní àwọn ìlú òyìnbó, àwọn àfà, àwọn Muslim scholar, wọ́n máa ń pe àwọn onímọ̀ wá lóríṣiríṣi ẹ wá dá wa lẹ́kọ̀ọ́. Wọ́n lè gbé Christian wá bá a sọ nípa health, wá bá a sọ nípa kíníkan, wọ́n lè gbé doctor wá, wọ́n lè ṣe gbogbo ẹ̀. Ìtawà mọ̀ nìyẹn. Ṣùgbọ́n ìtọ́ ọmọ ìwọ náà lọ fẹ́ máa sọ ẹ wo àwọn NASFAT nígbà wọ́n gbé NASFAT lẹ̀ wọ́n máa gbá àwọn àfọ oríṣiríṣi wá, wọ́n á wo fíìlì táwọn ilé gúdù sí. Ìgbà míì wọ́n lè gbẹ́lòmíì wá kọ́ wá bá wọn sọ lórí sport, tó wá bá wọn sọ lórí kíníkan torí pé wọ́n wò pé táwọn èèyàn ní àwọn ọ̀dọ́ ẹ bá wọn sọ lórí kan báyìí, àwọn báyìí bá wọn sọ lórí education. Ìtọ́ ọ̀bá mọ̀ Ìbàdàn lọ́mọ kọ́rọ̀ sí lẹ́nu, Ìbàdàn mọ̀ ní Ìbàdàn lọ́mọ kẹ́rọ̀ sí lẹ́nu. Bẹ́ẹ̀ yóò tẹ̀ wá bàbá yẹn, bẹ́ẹ̀ yóò bàbá Ìbàdàn tó ẹgbẹ́ dájọ́ rọ̀ lọ́rùn bọ́ọ̀bẹ́ẹ̀lì kan sọ wọlé à torí páwọn èèyàn
kọ́mọ́ bá aṣọ́wé yẹn ni ọ̀rọ̀ wákàtí 5 rọ̀ mí lọ́rùn ẹni nígbà tó já láàárọ̀ mo tún bẹ̀rẹ̀ padà nìbàdàn ẹjọ́ wọn fi ọlọ́run fi rán wa ni wọ́n fi ṣe wá ní ẹjọ́ ọlọ́run fi rán wa ni a sì ní ru ẹjọ́ lórí asán ẹjọ́ tá a rẹ̀ kọ́kọ́ lórí ẹ̀ ni. fún àwọn kan ti dórí ilẹ̀ tó ń sì dúró bẹ́ẹ̀ tá a máa jà lọ ní ẹ̀mọ yóò bá kàkà tó kàfẹ́ báyìí. ìrà lọ́lẹ̀ yóò tó ń pa. ìwé Ifẹ̀ ló bá pààlà tẹ́lẹ̀. kò bá fẹ́ pààlà níbo ló ti bá fẹ́ pààlà níbo ni mo ti bá Ifẹ̀ pààlà ṣe ní bomi Ọ̀ṣun ti yí wa so ìtàn sọ ní pé Ìwó ṣáájú Ẹdẹnu gbogbo òtàn rẹ́kọ̀dù ń bẹ àbò rò pé ìtàn ti mi ìtàn àná ló pè tán ti mi ìtàn àná kọ́ o a wà lọ wo ìgbà tí Lúwo Gbàgídà jẹ ọba wo ló ń jẹ ọba wo ní ń bẹ lọ́yọ̀ọ́ sẹ́túrì wo ni Lúwo Gbàgídà jẹ ọba obìnrin tó bí Adékọ́lá Tẹ̀lú so o sì mọ àwọn ọmọ míì tó bí ọmọ kan tó bí náà kò bọ́ ọmọ míì mọ́ kò sí láwọn ọba tán kò láwọn ọba kan. ìgbà ẹ bá ní wọn ọgbà ọdọ yóò sì gẹ́gẹ́ yóò kóra rẹ̀ sí wàhálà. àwa sọ àwọn kan wá ń japoró pé mo ń tako àṣà Yorùbá ìpá bàbá wa ní bàbá àwọn onígbọ̀nlé. ṣẹgbọn nǹkan. mo pọ́n bàbá wa lé torí pé bàbá wa ni wọ́n ṣùgbọ́n nǹkan tí ń bẹ lọ́dọ̀ wọn létí ọ̀dà. àwọn kò tí ń pọn wọn lé báyìí. ìyẹn sọ lórí burúkú òpònú wọn ní kí n máa yin àwọn bàbá wo wọn bá yin wọn àwọn ọmọ mi tí mo bí wọn aláwọ tí mo yin wọn àwọn náà fẹ́ kọ́ sí wọn eléyìí wọn o wọn bá wọn sí bá bá àpọ́nlé wọn nù àmì ìtí wọn bá ń ṣe tí ọ̀dà wọn ṣàlàyé fún ọmọ mi pé Ọlọ́run ọ̀gbá ọ̀fara máa tà lẹ́bi ẹ̀ lọ́wọ́ ìgbé ẹ̀ bá lọ wá pé àtakò Yorùbá àtakò náà nù ṣùgbọ́n Yorùbá ní ẹlòmíà ní ẹ̀sìn àjòjì ní ẹ̀sìn Islam ẹ̀sìn ẹ̀bùn ìsàjòjì. ẹ bá sọ wípé ẹ̀sìn ẹbọ òun ni wọn kọ́ ń bọ kí Islam tó dé ẹni wí ṣùgbọ́n ó jẹ́ pé òun ni àkọ́kọ́ ọ̀tọ́ka sí pé òun lọ́dà ìpìlẹ̀ ni pé ìlànà máa ń kọ ṣùgbọ́n gbàdọ̀ yára padà ní pé kò yá kọ là má bí adìfilẹ̀ alẹ́. Islam kọ́ ló sọ pé ká mọ̀ kọlà Islam kọ́ ló ní àmọ́ kọlà gbogbo ayé náà wọ́n ti ń kọlà nílé Ifẹ̀ ọjọ́ pé wọn kọlà mẹ́gbẹ̀rún ọdún kan ti wà lórí rẹ̀ ó sì ní tó mú làwọn láyé kábàlẹ̀ máa dára ẹni mọ̀ lásìkò òwò lásìkò wàhálà lásìkò yọnu gbogbo ayé ní kọlà táwọn àkọọ́lẹ̀ táwọn ọmọ ìjìnlẹ̀ ṣiṣẹ́ lórí ẹ̀ èsì pé bí nìkan láti ń kọlà láyé téèdé gbogbo Asia yẹn náà ni wọ́n ń kọlà ń parẹ́ ni. bàbá wọn gbé lọ nígbà ẹbọ táwa sì rí ọ̀nà kọ̀tọ́ bá gbé dáa sọ pé dáa bàbá wa ṣe é ṣe kí wọ́n fẹ́ padà síbẹ̀ bàbá nǹkan padà sí ẹbọ lọ wà lànà kó o sì kó o mú bàtà kú lẹ́sẹ̀ kọ́ ọ máa rìn bá bàbá yìí ṣe máa ṣe kiri gbogbo àwọn aṣọ ìgbàlódé yìí báwọn máa ń àwọn aṣọ ayé àtijọ́ nìkan lọ́wọ́ sí kiri ògùnlákà ayé gan ó tù sí láàrin àtàṣọ ọ̀làṣọ́nlé ọkàn fi máa kí máa bu wa gbogbo orí ẹ̀ ti yí. ṣẹgbọn nǹkan. ògùnlákà ayé ò sí náà bá pa. ògùnlákà ayé torí borí ẹ̀ ti yí. ṣẹgbọn nǹkan ẹ tó léwọn sí ń pa àwọn bàbá wa lé nìyẹn. ìtàn lórí kí ló fa ìmọ̀ ìtàn wọ́n ti sin òkú rí nígbà yí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam taṣọ scarce ńgbà yẹn bí wọ́n bá fa aṣọ yìí sókè kò ní bù lẹ́sẹ̀ tí wọ́n bá fà sẹ́sẹ̀ kò ní bù ní òkè lórí wọ́n wá ní wọ́n fà sórí kí wọ́n kó ewé sísàlẹ̀ ok àkàtì àwa débẹ̀ ìdípẹ́ ẹni tí ó bá jẹ́ onímọ̀ ẹni tí ó bá jẹ́ onítàn ọpọlọ rẹ gbọ́dọ̀ sílẹ̀ tó o bá ti lẹ́mìí ìrẹ̀lẹ̀ tó o lẹ́mìí gàrú tó o máa gapá lórí àìmọ̀ kan
abẹ́rò pé gbogbo èèyàn tó kàwé náà lórí ẹ̀ ń pé téèyàn máa ń gapá lórí àìmọ̀ kan èèyàn ó rí àfiwé, èèyàn ọ̀kọ́ wọ àfiwé lórí àwọn nǹkan. àti ó lè jẹ́ ara yóò àjọjọ́ Yorùbá ni gbọ́ mi yẹn sì. nígbà ó rú àmì tí wọ́n pè ní bàbá wa ni kò sẹ́tọ́ fẹ́ dìrẹ́ rẹ̀ bàbá wa ni ṣùgbọ́n tí bá ń ṣe tí ọ̀dà àwọn ò lè ṣe é. wọn ò fagídí mẹ́rin kankan tẹ̀lé ní ìsìn báyìí nígbà táwọn èèyàn ti jáde pé a jẹ́ pé bó ṣe ń hùwà Fúlàní ni ọ́ nígbà sì ti rọ nítàn ẹ máa ń tẹnu mọ́ Yorùbá àròpẹ́ fẹ́ kó lọ Ìlọrin ní abẹ́ ń lọ Sókótó ni o mufti Ìwó àròpẹ́ ń lọ Ìlọrin ní abẹ́ ń lọ Sókótó àwọn àáfàá ńláńlá ń bẹ nílẹ̀ Yorùbá lánàá wọ́n sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dòní tí wọn ò sọ ìtàn kí wọ́n fi tàbùkù ilẹ̀ Yorùbá. Bàbá wo oníwàásí àgbáyé ńlọrin kọ́lọ́ba àforíjì wọn níbo làwọn yóò sí wàásí dérí ṣé wọ́n tàbùkù ran Yorùbá. Bàbá Sheikh Kamalidin nílọrin ṣé wọ́n tàbùkù ran Yorùbá. Bàbá Sheikh Adam ṣé wọ́n tàbùkù ran Yorùbá. Bàbá wa Mídìn Àjàyí Bello ṣé wọ́n tàbùkù ran Yorùbá. Bó o sì wù kọ́ gbajúmọ̀ tó tọ́ fẹ́ rò pọ̀ fẹ́ máa trẹ́ǹdì o ò tí ì gbajúmọ̀ tó Sheikh Abdultaofeek Akeugba Gold ṣé wọ́n tàbùkù ran Yorùbá. Nígbà táwọn kan tẹ̀fẹ́ mọ́ bínú àwọn ní ní bàbá ẹ fi wọ́n lẹ̀ mọ́jẹ mọ́ bá wọn ilé ìdá sọ̀rọ̀ ẹ tó ṣe pé Ọ̀yọ́ ni ọmọ mọ́jàgùn bẹ́ẹ̀ mọ́ Akeugba Gold Tàfíkì mọ́jàgùn bẹ́ẹ̀ mọ́ Abdultaofeek Akeugberu ọmọ asàdúrà gbọ́rẹ́ Akeugba Gold mọ́jàgùn bẹ́ẹ̀ mọ́ ọmọ ọba kì í jagun bí ẹrú mọ́jàgùn bẹ́ẹ̀ mọ́. Àwọn kan ń bẹ Ọlọ́run fún wọn lọ́lá Ọlọ́run fúnra wọn lọ́lá ọlá àwọn ò sì lè tán níran wọn dọ́là. Àwọn kan sì ń bẹ wọ́n ń tanná wọ́n fagídí wá ọlá. Bọ́ bá ṣe pé kékeré lọ bá fún ọ lò dáadáa má sí lò ìṣèyí pé bóyá káwa máa jáde nílẹ̀ Yorùbá ọ tàbùkù Yorùbá kódà kó ṣe pé ọwà lẹ́gbàá síwájú Bọ́lá Ahmed Tinubu bẹ́ẹ̀ tẹ́jọ́ sùn tẹ́jọ́ ń jí kò tó bẹ́ẹ̀ kéwà àti ààrẹ wa aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kẹjọ mọ̀sùn kẹjọ mọ̀ ó tó bẹ́ẹ̀ kọ́ tàbùkù náà mi káwá fojú kéré rẹ̀ sẹ́mi tá a bá dé nílẹ̀ Yorùbá lónìí wọ́n bí mi níbi tí wọ́n ti ń bí yàn èmi gán sì tó ra mi bí wọ́n bí mi níbi tí wọ́n ti ń bí yàn káwọ́dì òkè ó sì tó pàyà àkókò ọmọ tó bí ti tó gí sọ tájà bá ń fẹ́ yín bọ́mọ ẹsẹ̀ lé lọ́yà fún o. ìgbà ìmọ̀ ọmọ àjẹgbà ìmọ̀ ìgbà ìmọ̀ ọmọ àjẹgbà ìmọ̀ ìgbà ìmọ̀ kan ọmọ àjẹgbà ìmọ̀ kan ìgbà ìmọ̀ ọmọ àjẹgbà ìmọ̀ ìsìláàmù nítorí jẹ́gbọ́n nìyẹn. ẹ̀sìn wọn tako ètò bá dáa tá a bá bá lọ́dọ̀ àwọn bàbá wa abẹ́wé ọ̀pọ̀lọpọ̀ bàbá kọ́kọ́ lé ẹ̀yìn rèé ẹ̀dá mọ̀ pé ilé tẹ́ ẹ̀kọ́ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sápò lé ti bàbá yín tẹ́ ti bí ọmọdé yìí náà bá bí òun náà lọ kọ́lé síbò bí ènìkà sún lé máa múra nígbà bá fẹ́ gbé ọ̀rẹ́ ọkọ rẹ̀ ti lé síta náà nígbà bá yín lówó ti kọ́lé tó. ṣé lè bàbá àtẹnì wọ́n ń gbé báyìí. ẹsẹ̀ kú òde bàbá yín ẹsẹ̀ lọ bùbí jẹ lọ extended choice yín ẹfẹ gbádùn choice yín bí tí bàbá kọ́ yẹn kò wò adáwọ̀ ọ̀nàkọ́ ìtòsí kí ni o tọ́jú Ọlọ́run ẹ máa sọ fún wa pé ká má gbàgbé àṣà wa àgbàgbé ẹ̀ tẹ́lẹ̀ àní àgbàgbé ẹ̀ ṣùgbọ́n ìdúgbò àṣà wa láti kéde láàmú lò ìjọba ti takì sí wa àní lò ọwọ́ ní sọ fún mi pé ọmọ àlè wọ́n gá lọ́mọ àlè ìwọ́lẹ̀ gbọ̀ ìwọ́lẹ̀ fọ́rún. ẹ̀yin èèyàn ṣe ti rí báyìí ẹ sọ pé tí mo fẹ́ pé ká má máa bú yẹn lò àtàwọn míì tó ń ṣètò lórí ọ̀rọ̀ yìí ẹgbẹ́ nìṣó ti ń dun mufti gbẹ̀ pé lọ́mọ àlè ó sá ní pé ara òun èso ọmọ àlè Yorùbá lòun o èyí tó ń sọ ẹjẹ́ ajé oyé wa ẹjẹ́ ìgbẹ́nu mufti sọ̀rọ̀ ẹ má bínú o ètí mò ń sọ ni wípé àwọn àṣà tí ó bá dáa ká gbé jùlẹ̀ èyí tó bá dáa tí ó bá ta ẹ̀kọ́ sí Islam àmọ́ torí ara tó ta mí ni mo ṣe sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe wàá pè mí lọ́mọ àlè o ń dùn mí pẹ́ńpẹ́ mi lọ́mọ àlè ń dùn mí. ṣètìlì kaba yìí ẹni pé ẹyin lòun tó bá bọ́ lẹ́kọ̀ọ́ ní sẹ́kù mo rọ kí mufti náà àtàwọn tó bá súnmọ́ mufti Ìwó
kó lọ jókòó kó lọ tún ètò tó ṣe níjẹta kó lọ tó gbọ́ torí wípé a gbọ́dọ̀ ṣọ́ra àsìkò tí Yorùbá wà ọgbẹ̀gẹ́ àsìkò táwọn wọ́n náà àbáyọ fún Yorùbá ni lóòótọ́ a mọ ní ti ń lọ a sì ń kìlọ̀ fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ má jẹ́ akọlù ẹ̀sìn ẹ̀yin ẹlẹ́sìn ìbílẹ̀ ẹ̀yin kírísítẹ́nì ẹ má jẹ́ akọlù ẹ̀sìn ẹ̀yin mùsùlùmí ẹ má jẹ́ akẹlù ẹ̀sìn ẹ má fi wàhálà àti yín ẹ má fi wèrè tí ń bẹ lára yín ẹ má fi kó bá wa àwa tá a jọ ọmọ Yorùbá táwọn oníbòmí ìjùlẹ̀ Yorùbá yìí lọ tá a jẹ́ mùsùlùmí tá a jẹ́ kírísítẹ̀ tá a jẹ́ lẹ́sìn ìbílẹ̀ ẹ má fi wèrè ara yín kó bá wa làwa ń pariwo bílẹ̀ Yorùbá ó ṣe tòrò bí ó ṣe nílọ síwájú ìjọ tẹ́ ti ń pariwo ṣé àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ wọ́n torí ẹ̀ kú ò àwọn ẹlẹ́bọ torí ẹ̀ kú ò máìkì tẹ́ fẹ́ àyà irú tèmi yìí náà ni inú ẹ̀ ní torí pé wọ́n wọ ẹ́kò tí mo bá ń play fídíò inú òjì kí n lò irú ẹ̀ ní àti máìkì standing mic yẹn table mic yẹn àwọn ẹlẹ́bọ China náà ni wọ́n ṣe àárín nǹkan kan ṣe sí gbogbo màtíríàsì tá à ń lò àwọn ẹlẹ́bọ China náà ni wọ́n ṣe àwa là ń fún wọn lówó tẹ́ fi ń kó náà ẹbọ àwọn ará wọn kan ń bí àwọn èèyàn yà àwọn àmọ́ abá wọn jà àwọn àmọ́ ilé kùkú ìdìbòbìnrin ẹ lọ kó àwọn kan bàbá yín ti jáde o ìjà ti yá obì wọn fẹ́ bàjẹ́ àwọn ọmọ káwọn kan bàbá wọn ti jáde ẹ mọ̀ náà Ilé Ifẹ̀ ni ẹ lọ tẹ bá pẹpẹ fẹ́ jà àwọn ọkùnrin bẹ́ẹ̀ ẹ mọ̀ káwọn kan bàbá yín jáde o ogun ti yá o kí ló dé lórí kíni ìsìláàmù kọ́ ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ọ̀rọ̀ pé ẹ̀ ń dojú kọ Yorùbá ni rọ́kẹ́ ń dojúkọ Yorùbá ni. gbogbo tí ẹ ń pè láwọn ọ̀pọ̀lọpọ̀ àṣà yìí ó ní muskila wo ni ta lọ́kọ́ òpònú kan ó ní tíra òpònú kan bàbá kan ló máa ń kà ó tó máa ń ka ìwé Williams kéde kan gbá àwo ìwé àwọn tẹ́ ẹ kà tí ń sọ̀tọ̀ Yorùbá gbọ́ bí ìwé àwọn tẹ́ ẹ kà tí ń sọ̀tọ̀ Yorùbá ẹnu ta ni wọ́n láwọn ti gbọ́ tẹ̀hún tí ń kọ́ sí inú ìwé wọn. ẹnu ẹ tó rí ẹ pé tí èso pònú bíi ti ẹni ẹnu ẹ tó rí rẹ pé tí èsì òpònú bí òpònú wò ṣẹgbẹ́ òpònú kan tó ní tírà bàbá kan lòún kà tó ní kinní kan lòún ṣe kò sí àwọn òǹpìtàn torí pé aláìmọ̀kan ní òpònú ní ọ́ ṣẹ̀fọ́ nǹkan òpònú kan èmi nu àwọn tó rí wọn pé ìtẹ́ bá kọ tírà wọn àbẹ́ bá kọ ìtàn wọn wọ́n sọ ibi tí wọ́n ti rí okùn olé gungun kó mọ̀ níbi tó ti ṣẹ̀ wá wọ́n sọ àwọn tí wọ́n gbọ́ wọ́n sì má láyé wá wọ́n mẹ́rin wá ẹnu tó ní ẹnu ta làwọn ti gbọ́ ọ̀dà o ní àwọn tó gbọ́ yun àdíìsì tí wọ́n ń lò àdíìsì ànábì wa Muhammad sallam àti alukurani bàbá mi ọ̀bá nàbì bàbá rẹ̀ ọ̀bá nàbì ìyá mi ọ̀bá nàbì ìyá rẹ̀ ọ̀bá nàbì a sì gbà á àní mufti ìwọ náà lọ́mọdé rà rẹ lọ́mọ túra rẹ nígbà tó ọmọ tó ń sọ tó ṣe pé ọwọ́ pé èsì táwọn èèyàn fún rẹpẹtẹ ètò dáàrin òpìtàn ṣe ó ti pa làákàyè mọ́ nínú ló dúró lórí múmbàdí tí ń ṣe òpònú kan ṣé ẹ̀rí pé lè ponú ṣé mufti lélẹ̀ òpònú aláìmọ̀kan mufti ìwò bàbá olúwo náà sì ń fẹlẹ́ ìjẹ mufti ìwò àwítà ìwé ń pè rẹ̀ jáde sọ pé mufti ilẹ̀ Yorùbá ni ọ́ pẹ̀lú ìdájọ́ tó ti wà dájé kó o pera rẹ sọ lórí ètò pé mi ni mufti ilẹ̀ Yorùbá o sọ kí n wá rẹ́kọ̀dù ẹ̀ káwá fáìlẹ̀ sí kóòtù pẹ̀lú ìdájọ́ tó wà ńlẹ̀ wọ́n fi rú òpònú báyìí jẹ mufti ẹ̀ tí ó jẹ mufti ilẹ̀ Yorùbá náà ni ìwọ ló jẹ mufti ilẹ̀ Yorùbá tó ń dà lúrú àkójọ dárúkọ ara wa ni ọ dárúkọ mi èmi náà dárúkọ rẹ bó ṣe ń jù sí mi lèmi náà hàn ọmọdé bó ṣe ń jù sí mi lèmi náà hàn àjọ dárúkọ ara wa ni àbí mufti èso kọ ìdílé ẹnìkan mufti àbí. ẹ ń sọ̀rọ̀ nípa Ọ̀rúnmìlà. ok ẹ já gbọ́ Ọ̀rúnmìlà o. ẹni tí sì sọ̀rọ̀ nípa Ọ̀rúnmìlà lẹ́yìn ọgọ́rùn-ún bíi mẹ́rin àbí bíi mẹ́ta ọgọ́rùn-ún mẹ́ta Ọ̀rúnmìlà ti lọ tán
ayẹyẹ tí wọn ò sì mọ ilé wọn mọ́ wọn ọ̀pọ̀ fámìlì rẹ̀ lọ́wọ́ ń sọ. ẹ rí nǹkan kò mọ kò tún mọ 100 104 kò tún mọ Yorùbá kò mọ Yorùbá olódo 104 103 irinwó ọdún ọ̀ọ́dúnrún ọdún irinwó 400 ọ̀ọ́dúnrún 300 ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta 500 ẹgbẹ̀ta 600 ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin 700 ẹgbẹ̀rún 800. ẹni pé lẹ́yìn ìtọ́rùn mi láti lọ já gbọdélẹ̀. ọ̀rùn mi là ìwọ̀n wá ń kọ́ ọ́lẹ̀ ilé ìwọ̀ á ní ọ̀ká lábẹ́ a máa kó lọ́fẹ́ máa fi fọ́ọ̀mù fáwa. ẹ máa gbọ́ o. ẹ ti tàlẹ̀ a máa gbọ́ àwọn òdì gẹ̀ẹ́sì àbàbà wa ìtàkùn bá gbọ́ a ti gbọ́ sẹ́ẹ̀. o ti ń lọ wájú o ti ń lọ ẹ̀yìn pọ̀ ẹ máa gbọ́ ìpè káfíńtà ńlẹ̀ lẹ́yìn 103 ọdún lẹ́yìn 104 ọdún tó ṣe pé ṣùgbọ́n lẹ́yìn irinwó ọ̀ọ́dúnrún ọdún sí irinwó ọdún tọ́rọ̀ mi láti lọ ó ti ẹ̀jú bẹ́ẹ̀ lọ dáadáa ṣùgbọ́n mufti ìwò àwọn àdíìsì eléwo lọ bá ànábì láyé àwọn mọ́sáàbù máàmù mẹ́rẹ̀ẹ̀rin ìmáàmù Málíkì ni o ìmáàmù Abu Hanifa ni o Ahmadu ọmọ Hanbali ni o ìmáàmù Ṣàfí ni o àwọn mẹ́rẹ̀ẹ̀rin ta ló bá ànábì láyé àdíìsì Buhari ẹ wá bá ń bí pé ọdún mélòó lẹ́yìn tá ànábì ti kúrò láyé ilé àdíìsì Buhari wọn tó kójọ mú àtá àdíìsì tá àkọ́kọ́ rí gbogbo ìmáàmù Abu Hanifa òun làgbà kò kọ ìkankan lẹ̀ wọn ò kọ́lẹ̀ lẹ́yìn làwọn ọmọ kéwù rẹ̀ lè kọ́ ṣùgbọ́n àwa kó nǹkan jọ gbé lẹ́yìn àlùkùránì á tún wá rí nǹkan iná ni mú àtá ìmáàmù Malik pé ará àlùkùránì fáwọn mùsùlùmí o àlùkùránì wa rèé o látó wá rí mú àtá ìmáàmù Malik 40 ọdún ló sì fi ṣàjọ lẹ́yìn ìgbà náà ó wá bẹ̀rẹ̀ sí ní yọ àdíìsì fúyẹ́ ó fẹsẹ̀ rinlẹ̀ ó ṣe kinní kan tó fi wá yọ kù ṣé 1700 kọ́. bí ìmáàmù Málíkì sì ti tóun ẹ bá ń bè lọ́wọ́ rẹ̀ pé sàábé mélòó ló bá láyé. ìmáàmù Málíkì àwọn tó fẹ́ mú wánú àwọn onímọ̀ wọ́n lọ bá àwọn sàábé 6 péré láyé apá kan ní ọ̀bá sàábé apá kan ní sàábé 6 ló bá láwọn ọmọlẹ́yìn ànábì bẹ́ẹ̀ ṣe pọ̀ tóun kábà lè mọ iye ọdún ká tó wá lọ sọ ibi táwọn Buhari ti rìn wá tí wọ́n ti ta àtàrí wá tọ́nà wọn jìn ká tó wá sọ àwọn bíi Tirimizi 100 ọdún mélòó ni o ẹ bá ń bèèrè lọ́wọ́ wọn o ẹni tó ní pé ìtàn tá a bá ti tó ti pẹ́ ká mọ́ gbà á ṣe gba ìtàn ṣé wọ́n alukurani gan tọ́wọ́ ajójúlówó nígbà ànábì ń bẹ ànábì ọ̀mọ́ kọ̀mọ́kà wọn ò àwọn sàábì ànábì sì ń gbé sórí lọ́pọ̀ jù àwọn kan ń kọ́lẹ̀ wọn ò wá kó alukurani jọ lójú ayé oní nǹkan Abubakar lọ Umaru lọ ayé Usman ni wọ́n ẹsẹ̀ wàá kójọ nígbà wọ́n rí pé wọ́n lo ogun kan ọ̀pọ̀lọpọ̀ àwọn tó alukurani orí wọ́n kú lẹ́sẹ̀ wàá òpin ẹja kójọ torí pé wáyé ni ó ń sọ̀kalẹ̀ mísí ni ń sọ̀kalẹ̀ sínú orí ni bó ṣe jẹ́ pé tọ́lọ́n bá fẹ́ ránṣẹ́ ẹ̀rí ẹni tó ṣe àwọn fóònù ẹni tó ṣe Apple phone ó wà ní gáràjì ẹ̀ ló dẹ̀ ń ṣe ọlọ́run dẹ̀ ní kìmí sí ó dé ọlọ́run bá sáámi sí i àìmọye àwọn ọmọ wa náà ti ń dára níbi tó pé ìbọn ọmọ kan ti ṣe jẹnẹrétọ̀ kan tó ń fi omi rọ́ọ̀nù rẹ̀ àgbọ̀n kankan lórí ẹ̀dọ̀la ẹni tó dẹ̀wò tó tiẹ̀ fi ṣe 1998 ni wọ́n pa lamẹ́ríkà tó ṣe ọkọ̀ tí ọmọ lomi tí ò ní lo epo láwọn tẹ́ sì ń lówó bí epo kí leléyìí àwọn fẹ́yìn fẹ́sì lé lórí ni wọ́n wá ibi tí wọ́n ti ń jẹ wọ́n ti poison rẹ̀ ọ̀rọ̀ sì fa controversy dọ̀la lamẹ́ríkà láti ọdún 1998. káwá ní pé ìtàn Ọ̀rúnmìlà tá à ń sọ Ọ̀rúnmìlà àwọn tó ń tẹ̀lé ìtàn sì ń bẹ torí pé nínú odù Ifá ọ̀pọ̀lọpọ̀ ìlú mi ń bẹ tó kọ wọ́n ti parẹ́ táàrí mọ́ tẹ̀yìn àwọn baba yín Fúlàní tíjọ́ parẹ́ àárín ń bẹ ní láti máa gbọ́ àwọn ọlọ́fin ìjàyè ọlọ́fin kinní kan ọlọ́fin ló dé afọ ọlọ́fin kinní kan àmọ́ rí ń bẹ
sáwọn tó ní nǹkan ọmọ táwọn bàbá wọn ń bá bọ̀. ká sì mọ nǹkan lórí ńlá ní máa ń ṣáájú àkọ́sórí ló fi jẹ́ pé ọmọ kéékèèké àkọ́sórí ni wọ́n máa ń kọ́ wa. àkọ́sórí làá kọ́ máa fi bẹ̀rẹ̀. àbí tá a bá ń kírun lọ́wọ́ a máa ń gbé Quran lọ lórí irun gbogbo àwọn ìmáàmù tẹ́ máa ń sọ àlùkùránì kalẹ̀ káàkiri àgbáyé ṣé wọ́n máa ń gbé lọ́wọ́. ẹni mo máa ń sọ pé ẹnìkan wá mú Quran ó dáná sun kò ní ìtumọ̀ kankan lọ́dọ̀ mùsùlùmí torí jọ́tọ́ lọ́wọ́ ó gbà lù Quran fànàbì kò gbé sínú tákàdá fún un. àti tó bá ti pa gbogbo mùsùlùmí ayé tán ní Quran ọba lọ́nlẹ̀ kò ní ìtumọ̀ kankan. ẹnìkan dáná sun Quran torí ẹ̀ máa fẹ́ fi kúlẹ̀ fún ìmójútó bí màá ṣe wà ní jẹ́nà ṣe bọ́rọ̀ Ọlọ́run ní ẹ fi wọn ká ìfún àtọ̀wọn Ọlọ́run lẹ̀ sí mi màá bìjọ Ọlọ́run àbí ìjọ ànábì tọ́lọ́ ápè tọ́lọ́ ń gbé fànábì ápè àrí báyìí ẹ̀sìn kan nǹkan kẹta ẹlẹ́sẹ̀ tó lè dùn gbogbo mùsùlùmí tí ò ní rí ṣe mọ́ láyé ìnìkẹ́ kẹ ẹ lọ sí Káàbà kẹ ẹnìkan kọ́ mọ́ wàá tà wá fù bọ́ bá ní mọ́ kírun ń lé lọ́dọ̀ rẹ̀ ń kírun lè mí ọba ní káwọn táwọn mẹ́bàdì ọmọ gbáwẹ̀ so lè ní káwọn tí ń bẹ níwò àwọn tí ń bẹ lóṣogbo àbáwọn tí ń bẹ l'Amẹ́ríkà ọmọ gbáwẹ̀ ṣùgbọ́n ẹ̀sìn kan ìlànà kan nínú ẹ̀sìn Islam téèyàn lè ṣe tẹ́lómi ò ní báyẹn ṣe ni pé kéèyàn léèyàn kúrò ní bètìlẹ̀ àtíkì pípẹ́ onìkan ló fẹ́ mọ tàwáàfù àbí kẹ́nìkan kọ́ mọ́ débẹ̀ ọ̀tán tẹ́ẹ̀ bá ti lé nínú ṣe kí máa fẹ́ máa para mi lé lórí. Ọ̀rúnmìlà ilé ẹ̀kọ́ ni Ifá ilé ẹ̀kọ́ ni ilé ẹ̀kọ́ ọmọ ìjìnlẹ̀ wa tó sì ká ni torí pé tó jọ padà abẹ́gbà mo ti láyé tí ò yé kọ ẹ mọ̀ nígbà tẹ́yìn ò mọ̀ ọkẹ́rù gbà wá ti gbọ́ pé àwọn onífá àwọn ìtàwọn máa ń rí lágbo ilé nìkan ló pè wọ́n kọ́ mọ́ bí tó ti dé láyé. Let me tell you àwíṣẹ́ Ifá Professor bàbá mi Wándé Abímbọ́lá àwọn eléyìí ti di èèkàn láyé. Wọ́n mú fóònù báyìí ni wọ́n pa síwájú Bọ́lá Ahmed Tinubu táàrí ọmọdé bàbá mi mò ń dá yín lóhùn wọ́n mọ̀ pé Biden báyìí wọ́n mọ̀ pé àwọn èèyàn ńláńlá lágbàáyé. Ifá iná sì ni ọmọ wọn tó ti wá ń gbé ga ju bí táwọn wà lọ́mọ lọ́dá yunifásitì ilẹ̀ lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Bí ó ṣe jẹ́ pé ìpìlẹ̀ ìmọ̀ nígbà táwa náà ní àwọn fásitì ní Morocco àwọn Europe gbìyànjú wọ́n dàrú ti Tunisia wọ́n dàrú Al-Azhar University ló survive dòní ó lé ní mílíọ̀nù èèyàn méjì tó ń kẹ́kọ̀ọ́ ńbẹ̀ ní Egypt ní Cairo náà ní pé àwọn yunifásitì tó ti pẹ́ jù láyé mọ́sálásí wọ́n sì fi pilẹ̀ rẹ̀ ẹ̀kọ́ ẹ̀sìn pẹ̀lú ìmọ̀nù bẹ́ẹ̀ náà sì ni ti àwọn tó ní ẹ̀sìn ìbílẹ̀ nígbà tó ní kí la fẹ́ kọ́ lára wọn táì sọ fún pé àwọn àgbẹ̀dẹ ní rọ ọkọ́ táwọn bàbá wa fi ń kọ ebè tí ìwọ àti ẹ tí wọn náà torí dẹ́kùdẹ́kù tó fi ń rúṣú jẹ lóko kúṣú àwọn àgbẹ̀dẹ ní rọkọ́ sọ́fẹ̀ làwọn òyìnbó bá wa ṣe wá ọkọ́ tá a fi kọ ebè àwọn bàbá wa àgbẹ̀dẹ ní sáwà torí ẹ̀ pé àní lọ ara ń tarí lára wọn tó wúlò nù. ìlú wa ní gbogbo àgbáyé nígbà tí Queen wá sí Nàìjíríà ọba Ẹdẹ ara tí wọ́n fìlù dá débi pé àwọn òyìnbó gan gbà pé nǹkan tún ju nǹkan lọ dùdún wa làwọn òyìnbó bàbá wa yóò kọ ìpadà wọn bá pè ní talking drum àwọn bàbá wa náà sì kò sí tí ń jẹ́ talking drum dùdún là ń pè ẹ lónìí ìyá ìlú wa ẹ bá wa pè lóko Yorùbá ẹ má pè ní talking drum ẹ pè lóko wa. kò lè lórí tí arúgbó rẹ lè dá ogún lẹ àlè lè rí láì lè lérí àlè bọ àlè tẹlé because àwọn àtẹyìn pátá àlàyé ẹ̀rí ìtàn táwọn sọ lónìí nípa ẹ̀sìn wa ẹ̀yìn wa ẹ sábà ìgbé látijọ́ tí aṣọ́jú ẹ̀dá ti ń ka Kùránì wọ́n ti ń kọ́ aláwọ̀ ni àbí tí tó bá sí pé tá bá ń kàtà nípa Islam látọjú ayé ànábì ibù bìfọ́ ànábì wọ́n ti ń kọ̀ tán lẹ̀ pẹ̀lú èdè Lárúbáwá ẹ máa gbọ́ yàtọ̀ láàrin Islam wa àti ẹbọ wọn tó bẹ́ẹ̀ máa sọ́nù o àtàtà bẹ́ẹ̀ máa fẹ́ dọ́gbọ́n pè àṣẹ́bọ wọn kàn fẹ́ fi Yorùbá bojú ẹ wo Yorùbá ní á àwa gangan náà ń pè ní Yorùbá ẹni pàtí ara wa tẹ́ ẹ̀ lóye tẹ́ ẹ̀ rí mọ̀lẹ́ ẹ sì wà ní òkun ẹ̀ lajú ẹ̀ gbọ́n ẹ̀ bọ́ta ẹ̀ rí náà
tí yín di ẹ̀yin lẹ́gbẹ̀rẹ̀ lọ ìṣẹ̀ṣẹ̀ àṣìṣe wọ́n ní láti ayébáyé wa láti ayébáyé ìwọ ló sún wọn ní láti ayébáyé wa níbi ádámà kọ́kọ́ bẹ̀rẹ̀ ìwọ ló bẹ̀rẹ̀ níbi ádámà kọ́kọ́ bẹ̀rẹ̀ ìwọ àbí bẹ́ẹ̀ kọ́ ìwọ ló bẹ̀rẹ̀ ọlọ́run kan fi àṣẹ tiẹ̀ ká ìwọ ó fi bò ó má jẹ igi yìí o kọ́ ọ má bàa discover pé ò lọ́wọ́ o torí bí tọ́lọ́run ọba fi aṣọ rẹ̀ sí kì í ṣe irú táwọn yìí má jẹ igi mi ó sì jẹ́ ó padà ríra wọn bẹ́ẹ̀ ró òun làwọn wà abẹ́ẹ̀gbẹ́ ni ṣé kí wọ́n wá padà sí òun ni. sẹ́nà Yorùbá rìn òhò ni. ẹ̀rọ ọdẹ ti pàṣẹ wa. sẹ́nà Yorùbá rìn òhò nínú àlùkùránì Ọlọ́run sọ náà pàǹpẹ́ àwa la sọ aṣọ kalẹ̀ fún yín èyí ò yìí mọ tá a fi ṣe aṣọ Ọlọ́run wá ní pé àṣẹ ni ó mú wá ní ó lo ríhù ìyẹ́ ẹyẹ torí pé tẹ bá wo ara òkè ẹwà ni ló fi ìyẹ́ rẹ̀ ṣe Ọlọ́run ní a fi aṣọ sí ọ̀ṣọ́ fún yín kẹ́ ẹ fi lè máa bo ìhòòhò yín ìmọ̀ ọgbọ́n òye Ọlọ́run ní kọ́yàn ó sì wá ń dìfẹ́lọ́pù sí lójoojúmọ́ ni nínú ìran tó sì ti ń lo aṣọ ti pẹ́ táàrin òhò rí ìran tiwa ni ìran wa ni ẹ jẹ́ ká jọ ẹ sì jẹ́ ká dákun tá a bá ń gbọ́rọ̀ ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ àwọn aláìmọ̀kan ni a wà á máa kéré mọ́ àwọn aláìmọ̀kan á jẹ gbogbo ayé orí bí ẹ ṣe mọ̀ torí wípé ẹ rí i pé fọmùlà dọ́ọ̀jẹ̀ ọ̀hún gbà ṣùgbọ́n tí ń bẹ lára rẹ̀ ìgbín gàrú náà ní tó ń bẹ lára rẹ̀ níbi tí ojú ti làdé láyé níbi tójú ti làdé ṣùgbọ́n kó ẹ lẹ́bi in táwọn ọba wa sọ wádìí ìlú tó yẹ kẹ́ ẹ mójútó látòrí bàbá Olúwo tilẹ̀ wù ìwé ẹ̀rí tí ẹ ń gbélé yín lọ́wọ́ ń tẹ́ ìjọba lé lórí àṣà olùdáàbòbò alámòjútó àṣà Yorùbá ọ̀tán ìwé ẹ̀rí tẹ́ fún ẹ̀kẹ́jì kálàáfíà ó sì wà ṣé àlàáfíà ní jáde lẹ́nu òpònú yìí tó ń pẹ nìkan ló pònú sálà ọ̀rọ̀ àlàáfíà ìwà àlàáfíà gbogbo bẹ́ẹ̀ lè ṣe máa ń ṣe bíi tọ́ọ̀gì amúnibí ni ẹran bí yẹ ìfipamọ́ tó onímọ̀ kankan kọjá ibi tẹ́ ti bí ọ lọ káàkiri ayé tọ́ba fẹ́ ká gbà fún ọ àní sọ bẹ́ẹ̀ pé kéégún ọmọ jáde níwò ní eégún eléégún ọ̀gbọ́dọ̀ jáde níwò onífọ̀ ọ̀gbọ́dọ̀ ṣe tiwọn níwò lọ wá lọ síbi igi ńlá ní amẹ́rẹ̀ níwò igi ńlá kọ́ lọ wo Ògúndìgbàró lọ bí Ògúndìgbàró lulẹ̀ kọ́ wá lọ sókè òrì ojú Ifá Ọ̀rúnmìlà lọ dàrú. kí ló dé? nǹkan tó ń dààmú wa ń pọ̀ láyé bí gbogbo àwọn èèyàn wa ń bì tí wọ́n bá lọ tí wọ́n bá dé ọ̀dọ̀ ọba Gẹ̀ẹ́sì lónìí ọba Gẹ̀ẹ́sì bí wọ́n bá ṣe ń kí ọba Gẹ̀ẹ́sì wọ́n kọ́ wọn bá ṣe ń kọ́ bá wa ní ìlànà tá à ń tẹ̀lé ní ẹ tẹ̀lé bẹ́ẹ̀ bá wá ń dá àwọn ààfin ọba wa gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa náà ti fira wọn wọlé àní tẹ̀lé àwọn bàbá tiwa tí wọ́n bá kúrò ní ìdí kò bá ìjọba mùsùlùmí níbẹ̀ lórí àpèrè kò bá ìjọba kírísítẹ́nì kò bá ìjọba ẹlẹ́sìn ìbílẹ̀ wọ́n kọ́kọ́ lọ sáàfin kí wọ́n tó lọ lé wọ́n lọ sáàfin lẹ́yìn máa bá tẹ̀lé tẹ́ bá dá àfin tán wọ́n wá ẹsẹ̀ wàá bá ìmáàmù lọ lé kó ń kálukú tó túká bá a sì bá lọ́wọ́ àwọn bàbá wa nù wọ́n sì ń ṣe Ifá ríran nígbà tí bá ń dá fádánìà ọmọ yìí àwọn tí wọ́n ń wérí tí wọ́n ń wénu ni ẹ lọ mú àbẹ́sẹ́ni kò sínú odùfá pé ọmọ yìí o àwọn tí wọ́n ń wérí tí wọ́n ń wẹ́nu àwọn ìmọ̀lẹ́ ní kẹ́ ẹ lọ mú bá wọ́n ní ká mómi ká fi bọ́jú ká módò ká fi fọsẹ̀ ó dí á fún bàbá mọ̀lẹ́ abẹ̀wò gbàgẹ̀rẹ̀ tó ní kò sẹ́ni méjì tí ń ṣe àfọ̀bàdáyé dọ̀run ẹni kò sínú odùfá Ifá ọ̀fọ́jú ń gbà wọn Ifá ríran ń gbà wọn àmọ́ tí gbà afábá wa ń gbọ́ tara rẹ̀ inú ọ̀wà á máa bí yín
èmi respect Ifá gan o torí pé ìmọ̀ ìjìnlẹ̀ ti wá ní gan. Ọlọ́run ò sì gọ̀ kó tó fún àwọn bàbá wa ní ìmọ̀ Ifá. Àní mufti ẹ̀yin tẹ́ ẹjọ́ jọ̀gbọ́n ẹ pé ẹ kọ́ lẹ́kọ̀ọ́ ẹjọ́ mọ àwọn ẹjọ́ mọ ọwọ́ tó yàtọ̀ sọ́wọ́ òsì. Màá sì bẹ́ẹ̀ sáwọn àfáà ńláńlá ò sí níwò ni ta ní í ṣe rẹ́dẹ̀rẹ̀dẹ̀ yìí. Sáwọn àfáà ńláńlá ò sí níwò tó ta ní í ṣe rẹ́dẹ̀rẹ̀dẹ̀ yìí. Tí ì rí ké ṣẹlẹ̀ rí àfìgbà rẹ́dẹ̀rẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ náà ni. Káwọn àfáà kọ́ máa jáde níwò kí wọ́n máa ṣe lé ìta àwọn àfáà sí níwò ni pé dáwọ́ àwọn gbé lọ́wọ́. Wọ́n mọ̀ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí wọ́n fi gbà tọ́lọ́run. Bí wọ́n ṣe ń bọ Ọ̀ṣun tó ní Òṣogbo mọ population mùsùlùmí tí ń bẹ lọ́ṣogbo. Wọ́n ń bọ Ọ̀ṣun ní Ẹdẹ mọ iye population mùsùlùmí tí ń bẹ lẹ́dẹ. Àbí ìgbà tá a ti wá ní mùsùlùmí bẹ níwò wọn ò ṣẹ̀sìn ìbílẹ̀ níwò sẹ́nìkan lè ní wọ́n mọ̀ sí nígbà bàbá wo olúwo èsì tó jẹ kọ̀wọ́ ìpẹ̀bí. Ìwọ náà sì sọ ó ní pé ọba aládé lolúwo ọba ńlá wà nílé mi tiẹ̀ pé ẹ̀mí àmọ́polúwo nígbà tá lúwo bá ń pera rẹ̀ lẹ́mí odidi ọba tó ń pera rẹ̀ ní baálẹ̀ ẹ̀mí àtọ́sẹ pé ipò baálẹ̀ ló wà. Ẹ̀mí à ń bẹ lábẹ́ sọ́tàn ń bẹ lábẹ́ kàléfà. Àwọn kàléfà ni wọ́n tẹ̀lé àwọn ànábì. Àwọn kàléfà wọn làwọn àrólé àwọn ànábì. Abẹ́ wọn làwọn sọ́tàn wà. Àwọn sọ́tàn náà àwọn ẹ̀mí àwọn máa ń bẹ lábẹ́ wọn. Lọ́dọ̀ tiwa ẹni tó ga iná lọ́ba aládé ńlá. Olúwo ò sì fi baálẹ̀ bẹ̀rẹ̀ rí ọba aládé ni olúwo. Tolúwo bá wá ń pera rẹ̀ ní ẹ̀míà olúwo ń pera ẹ̀ ní baálẹ̀ ló ń gbà hàn. Inú mi sì dùn wọ́n náà sọ pé ọba aládé lolúwo pé kì í ṣe baálẹ̀. Àmọ́ tá à ń sọ o àmọ́ tá à ń sọ. Kájọ gbáyé àlàáfíà àníkànnì kankan mọ̀ sí wáàsí ṣùgbọ́n wáàsí tá a lè sí lábẹ́ ilé ọ̀rọ̀ tí mo lè mọ bá mọ mi àtìyàwó mi sọ ṣùgbọ́n ọ̀rọ̀ tó bá ti dórí social media gbogbo ayé ni ó fèsì sí. Gbogbo ayé ni ó fèsì sí. Ká sì ṣọ́ra tá a bá wà nílẹ̀ Yorùbá tẹ́ bá fààyè gbà wá àpọ̀lọpọ̀ wa tá à ń ṣe wáàsí ẹja ṣe wáàsí pẹ̀lú orí pípé tẹ́ bá fààyè gbà wá ẹ mẹ́jà tó téèyàn bá wá láti Ìlọrin tí bá wá ń ṣe wáàsí nìbàdàn tí ń ṣe wáàsí lẹ́kọ̀ọ́ tọ́rọ̀ bá délẹ̀ pẹ̀lú àwọn nǹkan tí ń bẹ́ẹ̀lẹ̀ tẹ́lẹ̀ ó gbẹgẹ́ bó dẹ́ máa ń sọ wá ẹ̀yin ará Ìlọrin ẹ̀yin ọmọ Ìlọrin ẹ̀yin èèyàn Ìlọrin odidi ní Islam ti yín ààbọ̀ ní Islam ti wà níbí Islam ti wá gbẹgẹ́ ń bì bẹ́ẹ̀ yóò ṣe Islam kọ́lọ̀lẹ̀ yóò ṣe ń bì àwa wọnú ara wa ń bì ni láti fi ń fúnra wa lọ́wọ́. Sáwà tó ní pọ̀ ọmọ ẹkún sun wọ́n máa gbókù kọjá wájú ilé yín pé ẹ má gbókù kọjá mẹ́ ìyá àwọn tó bá ti rókù nísìnyí ọmọ sunkún o. Mọ́tàlá lọ́dọ̀ wa lókè àdú eléégún ọlọ́wọ́ rọ́wọ́ olóòlù ọlọ́wọ́ rọ́wọ́ gbogbo wọn ọlọ́wọ́ rọ́wọ́ ni ọlọ́sàn ọlọ́wọ́ Ṣàngó ọlọ́wọ́ rọ́wọ́ ṣé wọn mọ̀ pàdúgbò àfàlà àdúgbò wa nígbà ní kákó sí kọlúra wọn. Bàbá tó bí èmi bàbá wo olóòlù kan wà tẹ́mi mọ̀ òun àti bàbá wa jọjà ogun Hitler ni. Bàbá wa ń bọ̀ láti mọ́sálásí àwa dúró ń ta mo sì kéré gangba náà bó ṣe wá rí bàbá sẹ́mọ̀ ń gbọ́ pé òde ajé sókè àdú nígbà náà kò tiẹ̀ tí ì di eléyìí tí wọ́n wàá máa kó bọn tí wọ́n máa kógò tẹ̀lé olóòlù bàbá sì ń fònà ń gbọ́ pé olóòlù ń gbà mí olóòlù gan máa ń sọ gbogbo àwọn tó bá tẹ̀lé nù tí wọ́n máa wá kí àwọn tó tẹ̀lé gan gbogbo àwọn èèyàn wọ́n máa wó lóòlù kí tí wọn ò ní mọ ibi tó gbà tí ó ti sọ nílùlù tí ó ti sọ gbogbo wọn nù. Bó ṣe wá ní bàbá nù bàbá àfà ṣé mọ́ tẹ̀lé yín bọ̀ bàbá ní rárá ọmọ tẹ̀lé mi wá nígbà wá wọlé lé mo wá so bàbá ní aṣọ mo máa tẹ̀lé mọ́ ní bàbá ṣé ẹ mọ́ ní bàbá ní mo ṣe kérò bàbá ní ọ̀rẹ́ mi ní àjọjagun ni nígbà tó yẹ wá ń dé tí wọ́n ń ṣàlàyé ogun Hitler yẹn fún mi lọ́wọ́ ẹ̀sẹ̀ wá ń yé mi èmi mọ̀ pé eléégún lolóòlù ẹgbẹ́ gbogbo gbàyẹ àwọn obìnrin ó ti tilẹ̀kùn mọ́ rí ṣe báwọn àfáàn bàbá wa wọ́n ṣe láwọn ìyàwó tilẹ̀kùn mọ́ rí nígbà tá àfáà wàhálà ní nàá
káwa ní láíláí ó sì lè gbàdúgbò wa kọjá. Gbogbo àwọn tó dẹ̀ wò kí ló gbẹ̀yìn wọn. Gbogbo àwọn tó dẹ̀ wò kí ló gbẹ̀yìn wọn. Àwọn ìyá wa, àwọn obìnrin wa, wọ́n tilẹ̀kùn mọ́ rírì tó lóòlù ó fi bá tiẹ̀ lọ. Ọdún tíjà ṣẹlẹ̀ láàrin àwa àti wọn, ìlérí tó léni ló bí àfọ Mẹ́tàlá nú. Wọ́n sì rán sí baálẹ̀ rẹ̀ fún ìgbà náà yìí pé ẹ sọ fún kọ́mọ̀gbà Mẹ́tàlá kọjá o. Ìlérí tó lé. Bàbá ní tó bá sì mọ̀ pé ọba fẹ́ mọ̀ pé ni Ọlọ́run ni mí. Lẹ́nu àwọn àgbàlagbà láti gbọ́ pé wà líyé Ọlọ́run ni bàbá wa Mẹ́tàlá kẹta. Eré wọn pè ó sì wà bàbá ní kó gba àwọn obìnrin ọ jáde. Nígbà ó dé ìgbàkan sí ìgbàkan olóòlù ìgbàkan sẹ́rù pé ìgbàkan wà mọ́ ni. Èyí táwọn bàbá ti wá sọ fún wa nípa ìgbàkan olóòlù ọkọ̀ ìjà bẹ́ẹ̀ ṣe ń lò lónìí sólóòlù máa fi kù mọ́ pààyàn ní ìgbàkan ní máa ń nà sí yẹn kẹjọ olúwa rẹ̀ ó gbẹkú. Ẹ bá ń béèrè pé ìgbàkan ń dà mọ́ lónìí àti dí ìgbàkan náà. Bàbá ní Mẹ́tàlá yìí tó bá ṣe pé wà líyé Ọlọ́run lèmi àfáà Mẹ́tàlá Ọlọ́run ló rán mi. Ọdún 3 lónìí arúgbó lóbìnrin tọ́jọ́ kú wọ́n bá pé Ọlọ́run bá mọ bí ọ̀yẹ́. Ọdún 3 bàbá tọrọ wọ́n ní lẹ́yìn ọdún 5 lárúgbó tó kú. Àwọn ẹni Ọlọ́run wọn èyí tọ́jà wọn èyí kọjá ààyè wọn. Lẹ́yìn ẹ̀ baálẹ̀ rẹ̀ fi pè wọ́n bá wọn parí ẹ̀ ọ̀tán. Àlọ́ oko ló sì díjà lé ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ọ̀rọ̀ oko ni. Àjọ mọ́kò tira wa ilà àwọn ọmọ olóòlù wọn báwọn èèyàn wájà náà wọn ránṣẹ́ sí bàbá wa lẹ́yìn tí gbogbo ayé ń wárí fún. Tí gbogbo ìlú Ìbàdàn ẹni tí ó ṣe tẹ̀síìrì tí gbogbo Ìbàdàn bàbá ṣe tẹ̀síìrì láti ọdún 1940 kí wọ́n tó wá kú ní ọdún 1958. Ọdún 16 wọn fi ṣe. Bàbá wọn sì ti ṣe kọjá káwọn míì ò tó gbé kó tó kà wọn. Bàbá tí wọ́n fi Málíkì Mẹ́tàlá fi 32 years ṣe tẹ̀síìrì Ìbàdàn. Ẹ̀tọ́ dá tẹ̀síìrì tá a máa ṣe gbogbo ilẹ̀ Yorùbá nínú àwẹ̀ ẹlẹ̀ iná ní bàbá wa Abubakar alága. Nígbà tó sì ń lọ sí àjì tọ́lọ̀ sọ pé yóò padà dé bàbá ti wá ní Mẹ́tàlá Málíkì ló kó fún tí ṣe Mẹ́tàlá kejì. Òsèènì ní Mẹ́tàlá àkọ́kọ́ Málíkì ní Mẹ́tàlá kejì ló kó fún tó wá sí fún 32 years kó tó wá spread káàkiri gbogbo ayé nílẹ̀ Yorùbá. Nígbà wọ́n sì ń ṣe wọ́n ṣe nílé Ààrẹ látòsà ni. Ó gbé tẹ̀síìrì lọ tọ́ra Ààrẹ látòsà ṣe Islam Muhammadu Ọbádókè látòsà. Bá a ṣe báwọn bàbá wa nù tá a fìfẹ́ sí. Bàbá wa sọ gbà ọ̀rẹ́ àwọn làwọn jọ jagun pé tí ìbá ṣe gbé bọ́yá gbé olóòlù ni tí ó bá gbé eégún yóò wá bá mi àjọṣe àjọsọ̀rọ̀. Ìgbà tó bá ti gbé eégún ó gbọ́dọ̀ máa lọ kò gbọ́dọ̀ yá bí. Ńgbọ̀ mo wá ń dàgbà lóye tó yé mi. Ẹ wá Mẹ́tàlá lọ́dọ̀ wa bá a bá pa nǹkan mí ìpọ̀ mọ́ Ọlọ́run rí kò sí dẹ́fìrì àwọn bàbá wa jò bẹ̀rù Ọlọ́run lọ. Síbẹ̀ náà ní kó ń kálukú ọmọ ṣe tiẹ̀. Mo ti sọ ti bàbá wa Aminu Mẹ́tàlá òun ló bí àlééfà wa Abdullahi Aminu Mẹ́tàlá. Tí wọ́n bá ń sọdún iléyá láláàdọ́rin wọ́n ní wọ́n lọ fún òde ajá aláàdọ́rin ẹ lọ fún ní ara apá ẹran ẹ lọ fún lẹ́ran ọdún ọwọ́ àdìjọ́ lọ́wọ́ wa Aminu bàbá sì ju bàbá wa Aminu lọ. Aminu ń sọdún fún àmì mo sì fẹ́ kọ́ wá sórí kìíní rẹ tó máa ń wé sórí nǹkan ò láwà nínú sórí kìíní rẹ tó máa ń wé sórí mo fẹ́ kó wé wá. Nígbà tí bàbá sì máa wọn ọmọ kí ó lẹ́yìn sáwọn ilé àwọn èyí àwọn ẹni Ọlọ́run ti lọ ní Mẹ́tàlá Ọlọ́run bá ń kẹ́ wọn. Bàbá wa Aminu olóko àfà wọ́n sì lọ wọ́n sì débẹ̀ wọ́n jókòó bàbá ní ẹnu pé yìí ní jẹun ẹ̀sìn mi ò ní kí n jẹ ẹran tẹ́ ẹ bá fẹ́ pa bòòsà àbóúnjẹ tẹ́ ẹ bá ṣe bòòsà yín. Bàbá sì jókòó wọ́n sì wò ó wọ́n sì gbogbo ẹ̀. Nígbà bàbá sì gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bàbá sì ń wò ó. Nígbà wọ́n sì padà dé nígbà oníjọ́ kejì sọ akẹ́ Aminu ọ̀kálẹ́lẹ́ ọ̀yẹ́ mi sí lánàá tó bá dìrọ̀ lẹ́mọ fẹ́ rí ọ bàbá tó lọ. Ọ̀yá àwọn 6 tó bá wọ̀ nínú àwọn ọmọ mi máa kó wọn lọ kó wọn lọ máa bọ̀ ọ̀sẹ̀sìn rẹ kọ́ wọn kí wọ́n sì mọ̀lé. Tá a bá lọ́wọ́ àwọn bàbá wa ìwà nìyẹn á bára wa ṣe bí ẹbí á bára wa ṣe bí ará á bára wa ṣe bí ọ̀rẹ́ á bára wa ṣe bí olùgbèlú. Orí àwọn bàbá wa yóò kú gbogbo táwọn bàbá yìí ti wá sí la wá ń yọ kù mọ́ ti mẹ́yà àwọn èèyàn tó ń kó nínú Islam lójoojúmọ́ mẹ́yà àwọn èèyàn tó ń kó nínú Christianity lásán rẹ̀ rò pé mímọ́ òun jáde sọ̀rọ̀ ni
bẹ́lẹ̀ yóò bá pè mí mùsùlùmí ló ń tẹ́lẹ̀ òun ò ṣe ìsìláàmù mọ́ bẹ́lẹ̀ yóò bá pè mí kírísítẹ́nì ló ń tẹ́lẹ̀ òun ò ṣe kírísítẹ́nìtì mọ́ ṣe bí wà dáadáa tí wọn ò rí lára yín ni ẹ̀yin náà lẹ sọ pé ká ṣe dáadáa torí pé dáadáa ẹ̀yin lẹ ń pa àwọn èèyàn láṣẹ kí wọ́n ṣe dáadáa ká ṣe sùúrù àbí àáfà kọ́lọ́hún òkè ayé ìbádùn rahman ṣe ń tẹ́ lọ sọ là ń sọ adé àmọ́ ṣe gánagànà kéèyàn wà lórí múmbàdì kọ́ máa pèèyàn ló pònú ta ló ponú kó olúwa lọ gbẹ́jú gbogbo ọmọ Yorùbá lọ ìwọ lọ gbẹ́jú gbogbo àwọn àfáà ńláńlá Yorùbá lọ. níjọ́ tí Alhaji Muideen Bello ti ń ṣe wáàsí bàbá wa Àjàní oníwàásí àgbáyé ṣé wọ́n ń rí dínkù ran wọn. ojú dẹ̀ ń là á sí i lójoojúmọ́ lójú ń là á sí i ìtẹ́sìn eléyìí bá gbà ẹ̀sìn tọ̀hún lè mọ́ gbà á wàá fìfẹ́ bára wa ṣe òǹkàlùkù ọ̀lọ́ àyà àfìgbà tíjọba bá tó ṣòfin ẹ̀yin àfáà ẹ̀sìn wá sí fáwọn èèyàn yín ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ̀sìn wo èsì tí fáwọn èèyàn yín ẹ̀yin wòlíì ẹ̀sìn wàásù fáwọn èèyàn yín ẹ̀ta bá gbọ́dọ̀ bá mẹ́nu bẹ́ẹ̀ nìkan ẹgbẹ́ òfin gbọ́dọ̀ wà tó fi hàn bá dé àwọn ilé ọba ilẹ̀ Yorùbá jẹ́ ṣe ìpèrè àwọn ní Yorùbá àṣọ ọmọ pé Yorùbá ní tẹ́lẹ̀ ló ń rí dínkù ran rẹ àwọn ọ̀tá Yorùbá wọ́n wàá máa gbọ́ wọ́n wàá mọ ní ẹsẹ̀ bẹ́ẹ̀ nìkan náà ní sọ pé ìran yín ọ̀daràn sọ pé ìran yín ọ̀daràn tá a bá ti lè pe ìtàn ànábì Nóà àtọkọ̀tọ̀ kàn tó fi kó gbogbo ayé tó ṣe pé nígbà tá Ọlọ́run ní pé ànábì Ọlọ́run ní gbogbo ayé lọ́sẹ̀ kánábì Nóà kan ọkọ̀ omi sì pa ayé rẹ́ ṣùgbọ́n Ṣàítánì tó kó ẹ̀ṣẹ̀ wáyé ó sì survive dòní tá a bá lè pè nírọ́ tá a bá lè lò làákàyè wa pé kí ní ṣẹlẹ̀ ẹ má pè tiwọn náà nírọ́ ẹ fà wọn náà lẹ̀. Saidi náà lè ní tí kì í bá ṣe pọ́ lọ ń pa àṣẹ ni èmi ní mọ̀ fáwọn mi pọ́ òkúta la tóun bá ti gbóhùn rá nẹ́bì tó là ìwò kí lòkúta já mọ́ kí ló dé bàbá wa rí tẹ́ bá ń ṣe kinní kan á sì forí pípé ṣe nǹkan á wá di nǹkan á wá pìlẹ̀ nǹkan Iran sáwọn mùsùlùmí kọ́ ní bẹ́ẹ̀ iná kan bẹ́ẹ̀ tí ò gbọ́dọ̀ kú wọn ò ṣe gbógun tì wọ́n gbẹ̀mí tẹ́ ẹ bá ní ìmọ̀lẹ̀ ríran mọ́ àwọn nǹkan sì ti lọ láyé láwọn ẹni Ọlọ́run tó gbé wọ́n tó nǹkan gbà lọ́dọ̀ Ọlọ́run torí pé wọn ò má bò sí mọ́ wọn ò sì fara ní ẹnì kankan so àwọn bàbá wa àná bẹ́ẹ̀ ṣe láṣìírí tó bẹ́ẹ̀ ṣe súnmọ́ Ọlọ́run tó wọ́n wá ponú débi pé káwọn Ọlọ́run ọba ò pa gbogbo àwọn kèfèrí rẹ́ o gbogbo àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ pa wọ́n rẹ́ o kókó àwa nìkan nígbà wọ́n mọ̀ pé kò ṣeé ṣe àjọ máa gbé ni kó o forí sọlẹ̀ kó ọmọ ìyanu lágbárí àjọ gbé ni a sì jọ ṣèlú yìí ni wọ́n ti fún wọn ní August 20 ní ìpínlẹ̀ Ògùn sọ́ọ̀sọ́ náà ti bu wọ́ọ̀lù tiẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ó bu ọwọ́ lù ẹ̀ẹ̀mọye ọdún táwa ń gbà à ń gbà ti ìjírá à ń gbà ti mòlúd à ń gbà ti túnú àwẹ̀ à ń gbà ti iléyá adájọ́ wà ń lu náà ni nàá adájọ́ wà ń lu ni àwọn ń jẹ́ majority lánàá lónìí àwa sì ń jẹ́ minority lánàá àwọn nígbà táwọn ń jẹ́ majority àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ dáàbò bò wá wọ́n fààyè gbà wá wọ́n fún àwọn bàbá wa ńlẹ̀ wọ́n fún wọn ńlẹ̀ ẹ̀kọ́ mọ́sálásí ẹ̀kọ́ ilé kéwú wọ́n fún àwọn ọmọ wọn fún àwọn ọmọ wọn fáàfáà ọmọ ó ṣe ìsìláàmù bàbá ò ní í ṣe ìyá ò ní í ṣe nígbà yá àwọn ọmọ tí wọn náà ń bí wọ́n pọ̀ sí ìsìláàmù ń pọ̀ sí wọ́n sì dáàbò bò wá àwa wá pọ̀ lónìí nítorí wá kù ní pé káwá ya láìmoore àwa kì í ṣe bùtùlù alájẹ gbàgbé àná àrántí àná àwọn ọmọ àwọn bàbá yìí náà wọ́n ṣe wá lóore ṣé wọ́n ní àwọn tó ń ṣe ìṣẹ̀ṣe wọ́n ẹ̀ṣẹ̀ lọ ímpọ́ọ̀tì wọn wá àjogúnbá àwọn bàbá wọn ni lóòótọ́ àwọn tó ń gbà bẹ àbá àwọn tó gbé ìran wọn ṣẹ́ ìran wọn ni wọn ò pilẹ̀ ṣe christianity nígbà kan bẹ wọn ò ṣe ìsìláàmù nígbà kan bẹ ẹ wàá gbógun tì wọ́n ni ẹni tọ́lọ́run ò sì fi mọ̀nà sẹ́nìkan lè fi mọ̀nà ká lo orí pípé ká fìfẹ́ bára wa ṣe à ń travel à ń lọ káàkiri àgbáyé mo sọ ọ̀rọ̀ yín lọ́wọ́ á kàn níbi ọ̀rọ̀ tó yẹ kájọ mójútó bóòlù orílẹ̀-èdè yìí ó ṣe dáa bóòlù gbogbo nǹkan ó ṣe rọrùn dọ́là wọn lójoojúmọ́ nǹkan gbówó lórí kọ̀ọ̀kan wa Russia fẹ́ dá wàhálà alẹ̀ ọ̀pẹ epo tẹ́ fẹ́ ṣe lọ sí Europe wọn ò mọ̀ pọ́rọ̀ pé wọ́n gbàjọba ní kí lorúkọ ẹ̀
ẹ lọ wo gbòbí tí bá ń dàrú bí ọba àwọn alágbára ayé náà ni wọ́n gbàjọba ní Niger ọdún tó lọ nígbà tí Russia gbógun lọ sí Ukraine. Russia kọ́ ti epo tó ń supply wọn gáàsì tó ń supply wọn ni wọ́n fi ń dẹwọ́ fún un wọ́n wá wò pé alternative ni wípé àwa sì ní Nàìjíríà afẹ́fẹ́ gáàsì tí wàá kàn ń ṣòfò dànù ni wọ́n wá sign agreement pẹ̀lú president Russia àná láti lé pipe gba Niger tí ó fi wá lọ sí Europe tá a bá dẹ̀ fi lè rí ṣe owó dé fún Nàìjíríà Niger yóò máa gbowó reality lórí pọ́gbórí ilẹ̀ tiẹ̀ náà kọjá o kìí ṣe páwà nìkan náà láàmú dákó o bó bá ṣe pọ́nà Libya ni wọ́n bá mú gbà tó fi lọ o Morocco náà ló nídìí o àmúdé Morocco o ìwà ni Russia fi wò ọgbà tí Russia ó sponsor wọn ẹgbàjọba Russia tó wá ní gbèsè tẹ́ jẹ́ o $20 billion òun forí ẹ̀jẹ̀ yìí lẹ́yìn yẹn owó tó rè ẹ wá ní Nàìjíríà ò ní lọ jagun ládùúgbò owó $30 billion tá a ti ná lórí ọ̀rọ̀ tá a sì mọ̀ pé yóò mú ọrọ̀ ajé wa tó bá dẹ̀ da irú owó epo Nàìjíríà alábọ́run pé ká tọ́jú Áfíríkà níbẹ̀ lọ́rùn wa bó ṣe jẹ́ pé Amẹ́ríkà máa ń fún gbogbo àwọn èèyàn lówó ṣùgbọ́n bá ibi tá a náwó sí àwọn náà gbọ́dọ̀ jèrè ìbáwọn tá a ṣe sọ́sídì tí wọ́n ń gbádùn lé ọwọ́ adijọ́ tó yẹ ká jèrè àwọn wa ń ta kò wá ilé náà fi bẹ̀rẹ̀ nígbà tó bẹ̀rẹ̀ wá ní Nàìjíríà ṣẹ̀yẹ káàrin á jagun á bá wọn jà á pa wọn àfikọ́lógún ọkọ̀ ọ̀bẹ ká lé ọ̀pẹ epo wa lọ so Russia nìkan ló fẹ́ máa ká lé gáàsì wa lọ Russia nìkan ló fẹ́ máa ta gáàsì àwọn ọmọ gáàsì ta ṣe báwọn Russia náà ni wọn ò jẹ́ kí rìfánárì wo ṣiṣẹ́ ń bí mẹ́yìn rìfánárì tí Russia ní ṣe rò pórí wá kú ṣùgbọ́n bàtà ìbámọ̀ nípa tí ń lọ sì ní súnmọ́ àwọn èèyàn tẹ́lómi bá bẹ̀rẹ̀ sí ní bú àwọn tó ń ṣèjọba báyìí ẹ̀ mọ̀ rò gbogbo ọmọ wa wọlé yìí ó náà kà máa wò bí dọ̀ọ́dún ni ìwọ tó lè kọ̀ntró ìyàwó rẹ lásán lọ fẹ́ kọ̀ntrólù ọ sọ̀rọ̀ gẹ́ ìyàwó rẹ gẹ́ ti gbọ́ ná ọmọ ẹ̀ gán gbọ́ sí ọ lẹ́nu bàá mi ẹ fi mí lẹ́jàre ṣé wọn náà lọ́wọ́ fẹ́ bá lù wí ọba pa àbí níbo ti ní ọba pa àkíjọba ó gbé ọ ẹja rorí wa ẹja lo ronú wa bá a ṣe mú lọ síwájú bá orílẹ̀-èdè bá ilẹ̀ Yorùbá ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá bó ló ṣe fẹ́ rí aláwọ̀ èèyàn rẹpẹtẹ káàkiri lágbàáyé àwọn tó jọmọ Yorùbá tí ń bẹ outside Nàìjíríà wọ́n lé ní 200 million bó la ṣe fẹ́ rorí wa táwọn wọ̀nyí ó lè wúlò fúnlẹ̀ Yorùbá àṣọ̀rọ̀ pa gbogbo ẹ̀ tí wàá kàn wá láwa máa múra sí ọbọ̀sùn ọbọ̀sàgbò ọbọ̀ya lọ́pọ̀lọ́n lẹ́jọ́ Ọlọ́run ò rí wọn bàbá rẹ̀ ṣe ó gbé jùlẹ̀ wọn náà ṣe ó gbé jùlẹ̀ ni ǹjẹ́ nílà àkàyà àwọn bàbá yẹn fi ọgbọ́n wọ́n fi mú Islam tó spread àwọn bàbá wa tó sì gbàǹgbà náà wọn ò gọ̀ Kúrúnmí dìídì lọ sábẹ́kúta ní ẹ̀yìn Christianity ẹ̀ máa bọ̀ ẹlẹ́sìn ìbílẹ̀ ní Kúrúnmí ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o lẹ́ẹ̀kan sí àwọn tá a bá fẹ́ dá sí àtẹ̀yẹ́tẹ̀ sí àdéhùn ìfátà a nílò rẹ̀ ní stúdíò wa tó gbé tí iná bá lọ ẹ̀rẹ̀ pé torí pé náà wá dúró báyìí ni tí iná bá lọ a lè máa lò kí ṣe pé bí owó kò ṣe dúdú àtàwọn irinṣẹ́ míì náà kí ṣe dandan kó jẹ́ owó kò bá jẹ́ irinṣẹ́ ẹ lè pè mí sórí 0x023687432 ẹ lè kàn sí mi lórí WhatsApp mi +234x023687432 bákan náà gbẹ̀yìn tẹ́ ẹ bá fẹ́ ní ìbéèrè orí àwọn òǹkà ẹ̀rọ tẹ́ pè mí òǹkà ẹ̀rọ kan náà tẹ́ pè mí sínú lórí WhatsApp ní òun náà ní hotline mi tẹ́ pè mí sí náà nìyẹn tẹ́nìkan bá sì pè yín lórúkọ Ààrẹ òpìtàn mi ò fi sánlẹ̀ nìkan kan o àbọ̀wá text message kan sí yín kóòdì kan o meeting kan wà o nọ́mbà kan ṣoṣo tí mò ń lò náà ní 0x023687432 nọ́mbà tí mò ń lò ní ilé àtọ̀nà wọn ò ní bàjẹ́ o ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ìlú ẹnìkọ̀ọ̀kan wọn ò ní bàjẹ́ o títí ìgbà tá a tó pàdé èmi a máa wí pé
ejò kan ò ní rọ́ọ̀lù rè pé Ààrẹ òun pìtàn. mi a máa wí pé mò ń bọ̀ mọ́ ti bá Ààrẹ òun pìtàn gbé àti ìbíọ̀nsẹ́ ó máa ń bẹ́ ń gbà mí títí ìgbà tá a tún pàdé jàre lórúkọ bàbá mi Olúbàdàn tilẹ̀ Ìbàdàn lèmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ààrẹ òun pìtàn lè bá sọ fún wa pé ejò kan ò ní rọ́ọ̀lù rè pé láyé kó dúró ire o. Ààrẹ òun pìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas Ọlọ́run ló rán ẹ asọ̀tàn gbáyé asọ̀tàn gbóyè o iṣẹ́ tó o ṣe títí tó o fi dolóyè nílẹ̀ Yorùbá ọba Olúbàdàn ló fún ẹ lóyè èyí tó tọ́ sí ẹ Ààrẹ òun pìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá Ọlọ́run ọba ló rán ẹ Ààrẹ òun pìtàn ilẹ̀ Ìbàdàn kò pẹ́ fún wa ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Laji Abbas ìwọ ń pápá ìwọ nà asọ̀tàn gboyè ìwọ lọ́lọ́run fún. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú wẹ̀ o ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ olùkọ́ àgbà Laji Abbas àpàtẹ ìtàn mọ́kúta o. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú wẹ̀ o ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán